ẹ̀yin ènìyàn wa. èèmọ̀ ńlá wọ̀lú o èèmọ̀ wọ̀lú ìpólé ìlọ́rọ̀ èkìtì o àwọn ará ìlú wọn ya síta o àwọn obìnrin wọn já ewé sọ́wọ́ o látàrí èèmọ̀ tó wọ ìlú ìpólé ìlọ́rọ̀ èkìtì yìí wọ́n ní àlùjọ̀nú kan ni o wọ́n ló bẹ̀rẹ̀ sí í dún wọ́n náà máa milẹ̀ gìgìgìgì pé ilé tó bá ti wọlẹ̀ sí gbogbo àwọn tó wà nílé yẹn wọ́n ní wọ́n máa kú ni o wọ́n ní bí ó ṣe lágbára tó wọ́n ní ẹnìkan wà lábújá tó jẹ́ ọmọ ìlú ọ̀nùta ìlọ́rọ̀ yìí wọ́n ní ó gbéra lọ bẹ̀ lọ bá arákùnrin yìí o tó jẹ́ ọmọ ìlú yìí ní àbújá wọ́n ní ẹnìyẹn wọ́n ní wọ́n padà gbókùú ẹ̀ wálé ni o àjálù burúkú yìí ó pọ̀ o látàrí oyè ọ̀nùta tí ọba ìpólé ìlọ́rọ̀ èkìtì tí ó fi èèyàn jẹ tí wọ́n dẹ̀ sọ pé èèwọ̀ ni wípé ẹni tó bá fẹ́ fi joyè yìí ó ní ibi tí wọ́n ti ń jẹ kì í ṣe ààfin tí ọba ìpólé ìlọ́rọ̀ èkìtì ọba Ezekiel Babátọ́lá tó ṣe agídí tó ní àfi òun lòun á ti fèèyàn jẹ oyè o lẹ́yìn ìgbà tí wọ́n jẹ oyè yìí tán o eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ ènìyàn máa fọhùn bí ọmọ ènìyàn àjálù lọ́tún àrélù ló sì mà ló ń ṣẹlẹ̀ èyí ló mú káwọn obìnrin kí wọ́n jáde kí wọ́n sọ wípé a ní ọ̀rọ̀ yìí o àwọn ò lè fara mọ́ o ẹ̀yin ènìyàn wa àwọn kan wà níbi tó yẹ pé wọ́n ní ìdílé kan àti bàbá àti ìyá àti gbogbo ọmọ ni wọ́n ló kú lọ́jọ́ kan tó pọ̀ wọ́n ní àwọn èèyàn tó ti kú báyìí wọ́n ní tó bá máa kà wọ́n ní wọ́n tó 200 ìyẹn 200 wàhálà yìí pọ̀ o pẹ̀lú èpè kàbìtìkàbìtì tí ọba ìpólé ìlọ́rọ̀ tí wọ́n ló ṣẹ́ fún àwọn ará ọ̀nùta níbi tí wọ́n ti ń jẹ oyè yẹn ẹ wò ká máa ṣe àlàyé tó pọ̀ jù ẹ jẹ́ ká fi ohùn sí i kẹ́ ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ gan lẹ́nu àwọn ará ìlú àti ibi tí wọ́n bá ọ̀rọ̀ dé àti ọ̀nà tí wọ́n ń gbà ń jẹ oyè tí ọba yìí wá yí ìṣẹ̀ṣe padà tí wọ́n yí gbogbo àwọn nǹkan ìṣẹ̀báyé padà tó wá fa ìdí àjálù àti àwọn èèwọ̀ tọ́nà ti fún àwọn òòṣà ìlú yìí jẹ látàrí bí wọ́n ṣe ń jẹ oyè yẹn láti ìgbà ìwáṣẹ̀ tí wọn ò tẹ̀lé tí ọba yẹn ti yí gbogbo ẹ̀ padà ọba yẹn náà lẹ̀ ń wò yìí níbi tí wọ́n ti ń ṣẹ́ èpè yẹn wọ́n ní lẹ́yìn ọjọ́ tí ọba yìí ṣẹ́ èpè yìí wọ́n ní èèyàn 4 mìíràn ló ti kú o lẹ́yìn ìgbà tí ẹni tí wọ́n fi jẹ ọ̀nùta yẹn kú tí wọ́n kó ẹjọ́ wá tí wọ́n wá bá ọba tọ́ba lé àwọn kan padà ọba tí wá kó àwọn ará ìlú kan jọ bẹ̀rẹ̀ sí ṣẹ́ èpè eléyìí ó lágbára ẹ jẹ́ ká fi ohùn sí ẹ̀yin ènìyàn wa ẹ má wàgbé láti bá wa fi èròǹgbà yín sí abẹ́ fọ́nrán yìí. ìgbà tó dẹ̀ jẹ́ tán mídélè tó jẹ́ báyìí ni eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ ènìyàn ò fọ́n bí ọmọ ènìyàn everybody bẹ̀rẹ̀ sí kú èmi tẹ́ ẹ wò yìí àǹfààjímẹ̀yẹ Amos Babátúndé mo lùsè èèyàn 12 in my family. èèyàn 12. 12 Ọlátúnjí 1 Ọlátúnjí 2 Ọlátúnjí 3 Ọlátúnjí 4 Fàájímẹ̀yẹ 1 2 3 4 5 6 àbúrò dáàdì mi méjèèjì wọ́n kú ọmọ bàbá Ìlọrin àbúrò dáàdì mi Fàájímẹ̀yẹ náà ni Fọláṣadé ọmọ 45 years ó kú brother mi the fourth born my father and my mother ó kú ọmọ ẹ̀gbọ́n ló kọ́kọ́ kú ọmọ 47 years fourth born ẹ̀ ó kú ní June tẹ́sán ọmọ yẹn gan ló wá pa brother mi ní August the same year ọmọ kú ní June bàbá kú ní August so ìgbà tọ́rọ̀ yẹn wá lágbára mo ní family mi mo ka èèyàn 12 àbáìsàlù ara rẹ̀ ọ̀nẹ́ àbáìsàlù yẹn mo ka èèyàn 12 lẹ́yìn ọ̀rọ̀ tá a fà yìí èmi ìgbà yóò gbé mi lọ kóòtù. ibi tí wọ́n ti ń jẹ oyè kan lọ́wọ́ ní ọ̀gbọ́n tó tẹ̀lé wa ní kábíyèsí ti bẹ̀rẹ̀ sí ní ṣépè ló ń gbé wa gẹ́gùn tó tún sọ fún wọn pé kán kìlọ̀ fún àwọn ọmọ wọn nínú ta nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sí wọn nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sí wọn kábíyèsí sọ wípé òun máa ṣí ogun sí wa. ọ̀rọ̀ ńlá leléyìí o. àwa wò wípé àwa ọ̀rẹ́dì àti jagun ó bẹ́tà ká kú máa lọ sí ilé wa la fi wá gbé ìgbésẹ̀ ta tún kọ lẹ́tà mi. ẹni tó fi wọ́n joyè gangan ńkọ́. ó ti kú. ẹni tí wọ́n fi joyè náà ńkọ́. òun náà kú. jẹ́ pé olóyè tó gbèlú ìdá tó jẹ́ pé wọ́n mọ̀ àyàn d'Ábújá àwọn lọ́kọ́kọ́ sọnù láàrin wa àwọn 10 ló kú láàrin wa. báwo ló ṣe ń ṣẹlẹ̀ láwọn àsìkò yẹn. àsìkò tó jẹ ọ̀nùta yìí náà ni. wọ́n lọ sórí òkè wọ́n lọ sílé Adáhunṣe ibikíbi tán lọ wọ́n ní àti ìnúta ti jẹ ìwọ. torí tó bá fẹ́ joyè ọ̀nùta
orò gbọ́dọ̀ jáde ibi ìrọ̀lọ́ ṣe bẹ́ẹ̀ o ìgbẹ́ ló gbé mọ́tò ọ̀gbẹ́ náà yà jẹ́ lọ́dọ̀. ẹni tó fẹ́ jẹ́ ìgbà yẹn ó wà somehow desperate. ogun mọ̀ bẹ̀rẹ̀ lọ́gbọ́n òun gba òkú. a ò jẹ oyè mọ́ ṣùgbọ́n a ó padà sí ilé wa. àpàní ìlú ìtẹ́lẹ̀ àpàná jẹ́ ìpólè ìnúta tá a wà yìí àti àpà ìlọ́rọ̀ ló máa together tó wá da ìpólè ìlọ́rọ̀. èmi tẹ́ ẹ wò yìí Fájímẹ̀yẹ Amos Babátúndé mo lùsè èèyàn 12 in my family. èèyàn 12. 12. ọmọ kí mo gbúyèlé ó kú ọmọ ìjọ kí mo gbúyèlé. ọmọ kan ṣoṣo tẹ. bẹ́ẹ̀ ni kí mo gbúyèlé ó kú. ọmọ kan ṣoṣo tó ní. ọmọ kan mo bí ó kú. èèyàn rẹ̀ rẹ̀ à ń pẹ́ bọ́ mi kí mo máa tẹ kúrò. olùdalẹ̀ ó máa kú ni. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lẹ́gbọ̀n yàjọ níta lódò ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ gbogbo amọ̀rì akọ́yọ̀gó gbogbo ni olókùpọ̀. kí ló dé tẹ ò fi fẹ́ gbà mọ́. àgbà ni wọ́n jẹ́ àgbà àwọn ọ̀dọ́ ti kú dànù lẹ́nu tá a ti hàn ṣẹ̀ṣẹ̀ jẹ yìí ọ̀nà ọ̀dọ́ ṣòfò dànù á lè fẹ́ bẹ́ẹ̀ mọ́. eléyìí tó jẹ gbẹ̀yìn ó mọ̀ mú gbogbo ènìyàn kú yéye o eléyìí tó wọn bá fi jẹ́ ní ìlú Ìnúta kábíyèsí ní kán wá jẹ́ láàfin ààfin òun náà mọ̀ lọ sí o àbọ̀dé dídé tó wọn padà dé sí ìpolé Ìnúta ìgbìyànjú wàhálà bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. bẹ̀tẹ̀ ìkíní yẹn máa dún lọ́gànjọ́ òru tó bá ti dàrá 1 to 2 in the night. ìkíní yẹn láàrin ìlú yìí. láàrin òru ìkíní yẹn ti dé nìyẹn so ibi tó bá ti wọ̀ wàhálà dé síbẹ̀ yẹn. bóyá òyò bá ti mú wọn tán bá ti gbé wọn jáde ikú rẹ̀ náà gbé o tí wọn bá ṣẹlẹ̀ sí ní láago 9 alẹ́ bò wọ́n bá dàrọ́jọ́ kejì ó ti dùnkú. sójà mi ni wọ́n àlejò mi ni wọ́n. ọ̀pẹ̀jìnà bá dé ìpolé ìgbà tó ní ìdájọ́ lọ kúrò ní ìpolé wọn wá àwọn ọlọ́tẹ̀ ni wọ́n àwọn kọ́ nítorí lọ. nígbà tó ń dá fáìlì yẹn ifá tó bá ti kún ọmọ Oòduà nìyí ifá èèyàn bá kún tí babaláwo bá dá bá tí fáìlì bá kún kí ni the next thing tó lò. àwọn ọkọ̀ bá padà ó ti jẹ́ wọn gbé lójú ọdún 3 lórí òsì kan tó fún ẹlòmíràn kò lójú ọdún 2 kan tó kù. èmi ò fẹ́ tí wọ́n fi jẹ́ torí pé ó ń ṣàìsàn ọ̀pọ̀lọpọ̀ wa àtàwọn afọbajẹ náà àfẹ́sùn fi jẹ́ torí pé ó ń ṣàìsàn. ìyá mi ló bí òun náà bí lèmi ọmọ bàbá mi ní. Ọlọ́kàbọ́dúndé Ọláoyè. ìyá mi ló bí bàbá mi ló bí. eléyìí tó ṣẹ̀ṣẹ̀ kú nísìnyí eléyìí tó ṣẹ̀ṣẹ̀ kú nísìnyí wo òun náà ṣiṣẹ́ bí àwọn ará ilé náà àrò owó fi ṣe. nígbì ìgbésẹ̀ tẹ pọ̀ jù àrò owó fi ṣe òun lọ́wọ́ nínú bí. omi ló sì jẹ́ báńdìrì àwa àti àwọn tí ó wà nílùú Ìpolé Ìlọ́rọ̀ tí wọ́n ti fẹ́ jẹ oyè ọba Ìnúta kò gbúdọ̀ rí omi yìí fò ó di ẹ̀yìn ọjọ́ 7 sí 9 kó tó rí omi yìí fò. nínú ilé yìí nìkan bàbá ìyá àtàwọn ọmọ wọn kú àti ẹ̀ tún gbọ́ pé ọjọ́ kan ṣoṣo ni wọ́n kú. ẹ jẹ́ ká ṣọ́ra fún tó bá ń pèlè èèwọ̀ nílẹ̀ wa. èèwọ̀ ti padà wọ̀lú o ọba ti fún àwọn òòṣà léèwọ̀ jẹ́ o. kàyéfì ńlá ló jẹ́ fún mi nígbà tí mo gbọ́ ìṣẹ̀lẹ̀ náà wípé ìlú kan ń bẹ nípínlẹ̀ Èkìtì tí ọba kan ti ṣe nǹkan èèwọ̀ èyí tó mú kí àwọn èèyàn tó lé ní 200 ó kú nínú ìlú náà pàápàá jùlọ àwọn ọ̀dọ́. ẹ wá farabalẹ̀ wo fídíò yìí ká wo kí ló ṣẹlẹ̀ gan-an nítòótọ́ nínú ìlú tá a wà yìí tí àwọn obìnrin àwọn arúgbó tí wọ́n fi kó ewé dání yẹ̀yẹ̀yẹ̀ tí wọ́n sì ń bínú kíkan kí ló ń bí wọn nínú kí ni wọ́n fẹ́ ṣe kí ló ṣokùnfà ikú àwọn ọ̀dọ́ tó lé ní 200 nínú ìlú yìí. ẹ farabalẹ̀ dáadáa láti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin bá ṣe máa ṣiṣẹ́ ìwádìí tí ó fi kúnkúndùn ọ̀rọ̀ gan hàn ní tòótọ́. báyìí la rí tí àwọn obìnrin tí wọ́n ń pariwo tí wọ́n sì ń kọrin.
ẹ ṣeun o. ẹ̀yin ìyá wa a rí yín tí ẹ péjọ síbí tí ẹ sì ń fi ẹ̀hónú hàn pẹ̀lú ewé lọ́wọ́ yẹ̀yẹ̀yẹ kí ni tó fa sábàbí ọ̀rọ̀ tí ẹ̀yin ìyá wa fi ń bínú báyìí. ẹ ṣe òun kọjá bínú òun kà á fẹ́ òun là fẹ́ kọ̀ sílẹ̀ á fẹ́ káyà àjọ̀nùta lulẹ̀ ibì kankan bí kò sí ọ̀hún olùrìà la ti fẹ́ jẹ́ nùnùta lùlùrìà òun la ti fẹ́ jẹ́ òun lọ́jà dágbé kà á ṣe á fẹ́. nígbà kan rí tí wọ́n jẹ ọ̀nùta kí làwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bí tí ò tẹ́yìn lọ́rùn. ìṣẹ̀lẹ̀ kọ́ ṣẹlẹ̀ lẹ́gbọ̀n yà àjọ̀nùta lódò ìṣẹ̀lẹ̀ kọ́ ṣẹlẹ̀ gbogbo amọ̀rìà kọ́yògo gbogbo ni olókùpọ̀ pátápátá gbogbo ni obìnrin ọkùnrin kan yọ kú òun là ṣe àṣìfẹ́ ìgbọ̀nù táwọn gan tó mẹ́gbọ́ra rẹ̀ di ìgbẹ̀ ló tó rọ̀ a ò fẹ́ mọ́. ogun lè ní tòní o. ogun lè ní tòní o. ó wà lébèrè bàbá ọ̀nà ta kà á jẹ ìnú ta la ti jẹ nídìí àyàn bẹ́ẹ̀ la ti jẹ àdé èyí á jẹ lọ á ti jẹ kíní á ti jẹ kejì èkẹta kan tó fẹ́ dàbí ọ̀fẹ́ kan ya máa jẹ ọ̀nà ta ló lọ́rọ̀ àní àwùgbà. kí ló dé tẹ́ ò fi fẹ́ gbà mọ́. àgbà oúnjẹ àgbà àwọn ọ̀dọ́ ti kú dànù ẹnu ta tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ yìí ọ̀nà ọ̀dọ́ ṣòfò dànù á lè fẹ́ bẹ́ẹ̀ mọ́ ọlọ́mọ sì já ṣòfò là á gbàdúrà. èmi ni Ọlábọ̀dé Elizabeth láti ìlú Ìnúta Ìpólé. ìdí tá a ṣe fẹ́ ká joyè nísàlẹ̀ mọ́ tójú àwọn obìnrin ṣe lè ní pé ikú ọ̀dọ́ mọ̀pọ̀ ládùúgbò rí a lásìkò tán joyè Ọ̀nùta wọ́n ti jẹ bíi mẹ́jọ o eléyìí tó jẹ gbẹ̀yìn ó mọ̀ mú gbogbo ènìyàn kú yéye o bẹ́ẹ̀ lọkùnrin ṣe é kú bẹ́ẹ̀ lobìnrin ṣe é kú ìsàlẹ̀ náà ti lọ jẹ́ eléyìí tán bá fi jẹ́ ní ìlú Ìnúta kábíyèsí ní kán wá jẹ́ láàfin ààfin náà mọ̀ lọ sí o àbọ̀dé dídé tán padà dé sí Ìpólé Ìnúta ìgbẹ̀yìn wàhálà bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ eku ò wá ké bí eku mọ́ ẹyẹ ò ké bí ẹyẹ ọmọ ènìyàn mọ̀ fọ́n bí ọmọ ènìyàn o bí ọkùnrin ṣe kú lọ́bìnrin kú bẹ́ẹ̀ lọ́dọ̀ kú bẹ́ẹ̀ lọ́mọ kékeré kú akú tó gẹ́ pé afẹ́ tó gọ́ọ̀rùn ènìyàn tó kú lákòókò náà gbogbo yòyó bá ti mú wọn tán bá ti gbé wọn jáde ikú rẹ̀ náà gbé o tí wọ́n bá ṣẹlẹ̀ sí yẹn láago 9 alẹ́ gbọ́ bàbá ìdárọ́jọ́ kejì ó ti dùn kú òun la fi wá béèrè pé tí ẹni tó tún wá jọ ọdún tàún gan-an ó lo ọdún 3 kí a ló fẹ́ ìyẹn rẹ̀ di o ní àwọn èèyàn wá ọgbà tó tún wá fẹ́ jẹ̀ mìíràn lọ́sí mìíràn sí sọ̀kalẹ̀ sódò mọ́ a lọ sí Ìlọ́rọ̀ mọ́ a fẹ́ máa joyè wa ní Ìpólé Ìnúta bọ́n ṣe jẹ́ tẹ́lẹ̀ ní àṣẹ ìwáṣẹ̀ pé gbogbo bí nǹkan ṣe ń lọ déédéé lọ sí fẹ́ ṣe o pé wọ́n sì lọ sísàlẹ̀ mọ́ kábíyèsí wa sọ pé rárá àfikún bá sọ̀kalẹ̀ ìdí gan-an pé a lọ Ìlọ́rọ̀ mọ́ òun ló fi fa wàhálà tí ojú gbogbo àwa obìnrin fi kan o torí abiyamọ ni wá ẹni tó bímọ méjì tí ìkan kú ẹni tó bímọ méjì tí méjì kú ṣe inú rẹ̀ yé dùn ọkùnrin yé bímọ 6 o ṣùgbọ́n obìnrin yé bí jẹyọ kò ṣoṣo nǹkan tó fà á nìyẹn. ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ wípé àwọn abiyamọ wọ́n pàdánù ọmọ wọn a gbọ́ wípé nínú ilé míì èèyàn bíi 3 ló kú nínú ilé míì mi ò gbọ́. wọ́n rí 9 tó kú nínú ilé kan. tó kú nílé kan ṣoṣo. nínú ilé ti wa 4. nílé ọ̀dọ̀ fi. nílé ọ̀dọ̀ mi 4. ló kú. ló kú bẹ́ẹ̀ ni. ilé ìwúni ìlà tí ó tira 4 ló kú. ṣó ṣẹlẹ̀ lọ́dọ̀ tí yín náà. ilé kan ṣoṣo ni agboolé kan ni wá. ìkan náà ni. 9 ló kú lágboolé kan ṣoṣo. ṣó ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lágboolé tí yín náà. olórí rẹ̀ gan kú ẹlẹ́mọ Ọ̀nùta òun náà kú. ṣó ṣẹlẹ̀ lágboolé tí yín náà. mo gbíyèlé gan ó kú ọmọ kì mo gbíyèlé ó kú lọ́pọ̀ ìjọ kì mo gbíyèlé. ọmọ kan ṣoṣo tẹ́. bẹ́ẹ̀ ni kì mo gbíyèlé ó kú. àkọ́bí mi ó kú. àkọ́bí yín. bẹ́ẹ̀ ni ọkùnrin pásítọ̀ ni ó kú. ó kú o. àkọ́bí mi. ọmọ mo fi tunu mi ó kú. ẹ dákẹ́. ọmọ mo fi tunu mi ó kú. ọkọ mo bí yèlé ó kú. ọmọ kan ṣoṣo tó ní. ọmọ kan mo bí ó kú. ìyá rẹ̀ rẹ̀ à ń pẹ́ bọ́ mi kú mama tẹ kó wá. olè dalẹ̀ ọmọ kú ni. àgbẹ̀yọ̀ bàjẹ́ nílé òtítọ́ wà tí Fájúmẹ̀yẹ
àwọn mẹ́wàá ló kú níbẹ̀. nílé ẹ mọ̀ bọ̀ báyìí àti Fájímẹ̀yẹ ọkùnrin ajá mi wọ ṣòkòtò wá síbí. ẹni. bẹ́ẹ̀ sà nílé Òtítọ́ wà àti Fájímẹ̀yẹ àwọn mẹ́wàá ló kú láàrin wa. báwo ló ṣe ń ṣẹlẹ̀ láwọn àsìkò yẹn. àsìkò tó jẹ ọdún tàyí náà ni. wọ́n jẹ́ nísàlẹ̀. wọ́n jẹ́ nísàlẹ̀. ṣé wọ́n ń ṣàìsàn ni àbí báwo. àìsàn wà ọkọ tí ẹ ní tẹ́lẹ̀. àwọn tó jẹ́ olóyè gan tó jẹ́ pé olóyè tó gbèlú ìga tó jẹ́ pé wọ́n mọ̀ èèyàn d'Ábújá àwọn lọ́kọ́kọ́ sọnù láàrin wa. ẹni tó fi wọ́n joyè gangan ńkọ́. ẹ ó ti kú. ẹni tí wọ́n fi joyè náà ńkọ́. òun náà kú. ó bá lọ. ó bá lọ. ọdún mẹ́ta ló wà lódò lórí oyè. ọkọ mi ọdún kẹrin tó kú lélẹ̀ ọ̀sán gangan ló kú nǹkan tá a fẹ́ báyìí a fẹ́ kàn máa joyè ọ̀nà ta ládùúgbò yìí. bá ti ń jẹ tẹ́lẹ̀. bó ti ń jẹ tẹ́lẹ̀ láti jẹ aláyé ti jẹ. báwo náà ṣe máa ń jẹ tẹ́lẹ̀. láti aláyé ti dáyé lóòótọ́ náà ti ń jẹ́. a sì kọ́ sọ́ba nǹkan wá jẹ́ báyìí wọ́n ní ká wá jẹ́ ní ìsàlẹ̀ àwa obìnrin àfẹ́ kó jẹ́ ní ìsàlẹ̀ ènú ta níbi láti fẹ́ jẹ́. àbúrò ọkọ mi ló jẹ oyè ó lo 30 ọdún àtọdún 5 ló lò lábúrò ọkọ mi. kó tó di pé eléyìí ṣẹlẹ̀. kó tó di pé wọ́n joyè eléyìí. 30 ọdún àtọdún 5 ọmọ kékeré ló dẹ̀ jẹ́ ó dàgbà dáadáa bẹ́ẹ̀ ṣe ló jẹ ṣe ló kú tán wọ́n tún ṣe ní tó tún lọ jẹ́ ìsàlẹ̀ nìyẹn. níbi tí kì í ṣe agboolé yìí. ìlú táǹtì lọ́dẹ̀. tí kì í ṣe. bẹ́ẹ̀ni kì í ṣe bí tó yẹ kó ti jẹ́ torí tó máa fẹ́ joyè ọdún ta orò gbọ́dọ̀ jáde ibi ìwọ̀n mọ̀ ṣe bẹ́ẹ̀ o ìgbẹ́ ló gbé mọ́tò ògbẹ́ náà yà jẹ́ lódò. ṣe la jẹ́ lódò tán kọ̀ lọ́rọ̀ o àbúrò ọkọ mi ìbìní ló wà orílẹ̀ fọdọ̀ fọ gbẹ̀lọ́gbẹ̀dẹ́ ó kú o àfẹ́ kú mọ́ o ó ti sùn wa ìlú kejì lélẹ̀ ìlú mi àti fẹ́ máa jọjọ ìlú kejì ní ìlú ta lélẹ̀ ọba kejì ọba odò àti láyìí ká máa jọyè wọ́n gbọ́dọ̀ bí la èdè nínú fífi ẹ̀rù kọ́ra ònà ta lẹ́yìn ibẹ̀ la ké jẹ́. ọba ìṣẹ̀lẹ̀ àtọ́bọ̀ òkè wọ́n máa ń dùn sẹ́yìn àṣìlẹ̀ ni. àsìkò ògbè kan yàjọ ló ta lẹ́sàlẹ̀ hàn ọdún ta gan wẹ́rọ mi fọ́ gan tó jẹ́ ẹ̀rọ mi lọ́rùn èdè ràn ọ̀dọ́ gan lọ́rùn ni ọ̀dọ́ kó kú gan ọmọ náà ọkọ tèmi gan kú. ọkọ tìyín náà tó kú. bẹ́ẹ̀ni ọkọ ni mo wà mo ṣe dúró. àwọn ẹ̀ padà sí lúdìá àjọ sí lúdìá àwọn ẹ̀ padà sí lúdìá ọdún kan jọnu ta ọmọ mi ọmọ kékeré kọ́kọ́ gbogbo èrò lọ́ra ẹsẹ̀ wáyẹ̀kì lọ́wọ́ fọ̀sán náà ó kú. tó ń ṣe wáyẹ̀kì lọ́wọ́. ó kú lákòókò àjọnu àbúrò ọkọ mi kú àbúrò ọbílẹ̀ mi ó kú náà láìpẹ́ èjì ọkọ mi náà kú. àfẹ́ o lùtàlà mi fẹ́ máa jọ ọdún ta o. ẹ jẹ́ kí bàbá jókòó orí ìjókòó láti máa wá ṣe ti bàbá àgbàlagbà. ẹ ṣe. ẹ ṣé o ẹ ṣé o ẹ pẹ́ fún wa bàbá ọjọ́ yín á túbọ̀ dalẹ̀ ẹ bá mi dárúkọ yín àti bẹ́ẹ̀ ṣe jẹ́ nínú ìlú yìí sọ́mọ ìlú yìí ni yín ni àbólóyè. ọmọ wíwú lọ́gbọ́n ọ̀nà ta ọ̀gbọ́n létí ayé àbí ìlú létí ayé sọ̀gbọ́n ìlú ìyá kéré omi ìfò àmọ́ nífi hàn sì yá jẹ ọdún tari hàn ọgbẹ́ náà sì bí odò náà tẹ ajẹ́ kí n ṣe yá àjọ ọdún ta ló gbòòrò mi ń rí ya ẹ mọ̀ ọ́n rí omi ìfò ọgbẹ́ náà lọ mẹ́tẹ̀lé hàn. wọn kì í ṣe bẹ́ẹ̀ láti nígbà ìwáṣẹ̀. ẹ sọ ní ṣe a ṣe lọ́gbọ́n ọ̀nà ta òwe fún mi akọ́gbẹ́dọ̀rọ̀ fún ilé omi ìfò ṣùgbọ́n ṣe yá gbẹ̀nà kúra ni ó dòdò ṣùgbọ́n ṣe jọ ọ̀nà ta gbẹ̀lẹ̀ ogúnmọ̀ bẹ̀rẹ̀ lọ́gbọ́n ọ̀nà ta wùkú ẹ̀ka ọ̀sẹ̀ ń pẹ̀lẹ́ lọ́mọdé lágbà lọ́kùnrin lọ́bìnrin àfẹ́bàtẹ́ sọ ẹ̀dùn máa nínú ìlú àṣetẹ̀dà fòròfòrò ẹ̀ ṣe sí ènìyàn àgbàṣó kiri bẹ́ẹ̀ ẹ̀ ṣe ságbà gbogbo náà ti lọ àṣetẹ̀wé ọ̀mẹ́rin àjẹ́ àwẹ̀ àṣẹgbà ìnódògùn sílẹ̀ bọ́ máa ti àdá lọ́fẹ̀ẹ́ àdá ìgbà ṣé karùn-ún tó lójú yan ni ẹ̀yìn ìjọba àwọn kí n pèrò sí o kí n ṣe alọ́run
a ṣe fẹ́ kú gbà má rẹ̀ rà kọ́ọ̀sì káàtì jẹ́ a ti mú a ti ṣe abọ́ ti rí ọ ti bò á mọ́lẹ̀ ọlọ́run ló yẹ gbà á lọ́rin wọn ọlọ́run á gbà á lọ́rin wọn ọlọ́run ló yí sí iye gbèjàre awo torí túkọ̀ sì mú a pa àtúlé o àtúgbó o èsìsì àti gbẹ̀dọ̀ gbígbẹ̀ o. ẹni tán bá fi jọnu ta kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ kí ọba. ìlú bẹ́ẹ̀ náà jòjì sọ́ra. èèwọ̀ ni. èèwọ̀ ni. èyí tán wá jẹ lọ yìí dọ̀bálẹ̀. ọ̀rọ̀ ọ̀yà àṣẹ lọ́kẹ̀ kan lódò. ó kúnlẹ̀ síwájú ọba yẹn kò sì gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. kó rí bẹ́ẹ̀. ṣọ́ba tí wọ́n fi jẹ́ yẹn ò mọ̀ ni ọba tó. ọmọ ó bínú nàta ni ó lu agbára rẹ̀ ní torí ìwé alágbára. wọ́n sì mọ̀ wípé èèwọ̀ ni yóò lákòóbá. ọmọ. bóyá torí páwọn èèyàn ti máa ń pa ìlànà yẹn mọ́ tẹ́lẹ̀ tí wọn ò rí kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí ló ṣe wò pé òun lè ṣe bẹ́ẹ̀. ó dà bàbá ẹ bá ń dárúkọ yín. Mẹ́sàkì olówó fi rọ́pò. Mẹ́sàkì olówó fi rọ́pò. olóyè Sífù ọ̀dọ́lé ìnúta. olóyè ọ̀dọ́lé. bẹ́ẹ̀ni. ntí ìnúta táwa ẹ̀yọ́ mọ́ yìí. bàbá nígbà tá a rí tójú àwọn obìnrin kọ́rẹ́ lọ́wọ́ báyìí ẹ̀rù bà wá ìgbà tá a wá gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àwọn kan tẹ̀ sọ pé ó tó 40 èèyàn tó kú. ojú bẹ́ẹ̀ lọ. ojú bẹ́ẹ̀ ojú 40 sẹ́nà kan ọ̀lẹ́sẹ̀ mọ́ olófin da. láàrin ọdún mẹ́ta. kí lẹ rò kó fà gan-an ní tòótọ́. ṣé jàre àwẹ̀ ó tó o. ní tòótọ́. ọdún ta kẹrin kà jẹ lójú mi re. ọdún ta kẹrin. kẹrin re. ok báwo ni wọ́n ṣe máa ń dàgbà tó nípò yẹn gan. nígbà tí ọdún ta àjàká jẹ ó dàgbà. àti pé irú ipò gan nípò ọ̀nà ta. ipò ọlọ́kọ ipò ọba ni nínú ta. ọba ni. ọba ni. ipò ọba ló jẹ́. jẹ́ o. ok. ẹ jọ̀dọ̀ balẹ̀ kí ni. ojú mi lu yẹ ọ láti ẹsẹ̀ jẹ. ẹ jọ̀dọ̀ balẹ̀ kí ni. inú ta ló di àyàn yìí láti jẹ. oyè àjàtà ni ìdí àyàn láti jẹ. ó dàgbà. ó dàgbà tó bọ́yẹ̀kẹ́ dàgbà dé. torí ẹni bá ti dàgbà ju tẹ́lẹ̀ ọlọ́ọ̀bá àbọ̀jà dàgbà ìyá. ọlọ wúbẹ́ẹ̀ni yìí ọlá ojú mi ló tètè jẹ. ṣé yẹn náà dàgbà. ó dàgbà ọgbóyànjú nítorí ọlọ́mọdé aláòye ojú mi ló tètè jẹ. ìyẹn náà pẹ́ lóye. ẹ pẹ́ lóye ẹgbẹ́rẹ́ àti dídé ẹgbẹ́rẹ́ àti dídé. èyí tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ ilé ń sọ ìyá mi. èyí tó lóòní àdópẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ bá òyà kó lè kọ́ ló lò. 30 ọdún àtọdún kan ló lò lórí ipò. eléyìí kọ́ ìwà kó gbèsè sílẹ̀ kó kó ikú sílẹ̀ yìí ó tó o. èwo wá lèyí tó jẹ tí wàhálà fi ṣẹlẹ̀. ọ̀nà ni mo fẹ́ sọ Joseph Olúwatáyọ̀ ni olùọdún nígbà tó fẹ́ jẹ́ nígbà fẹ́ jẹ́ àwípé wí ìlú táyípé wí olóyè ní ẹ̀yún ló odò ya jẹ oyè o ṣùgbọ́n ẹ̀sọ́ ni máa àlàfo wọn kọjọ pátápọ̀ ra wọn ó sá ó múra ọlọ́sẹ̀bẹ̀ àbálọ nígbà tó jẹ́ o àwípé ẹ̀sọ́ ní ṣe yìí nínú ta wí ẹ̀wọ̀ ní pẹ̀lú olóta kò sí wàhálà òun náà láti bá yí látògbà náà ó rojú ọ̀bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni bó ti pọ̀ lókàrúwà ó ní bímọ 3 ó ní bímọ 4 ó sì bá lọ òun náà sì bá ọba fi ara rẹ̀ di. ọdún wo ni wọ́n joyè yìí gan. 2020 ok ẹ máa sọ̀rọ̀ yín lọ bàbá. bọ́sẹ̀ ìyá ò ní ọ̀mẹ́rìndínlẹ̀ délẹ̀ o a sì fẹ́ lólórí àwọn ká tó padà àwí àṣeyẹ lọ sí bẹ́ẹ̀ torí eléyìí tá a ṣe lẹ́yìn àwọn kọ̀rọ̀ sílẹ̀ òkú ọ̀fọ̀ sílẹ̀ ọ̀ní bímọ 3 ọ̀dà láìsí ní ọ̀ní bí 4 ọ̀dà láì ọ̀ní lọ́kọ̀ gbọ́ tí ẹ̀yọ kan lọ́kọ̀ èèyàn àtòbẹ̀ náà ọlọ́ba abọ́jà abóyà pẹ̀lú ọ̀rọ̀ láti dúró lọ ṣùgbọ́n ilé ibẹ̀ akúrí ọ̀rọ̀ ni wípé àbá tó jà àbá ó sì jà kọjọ́ ní alùpùpù kẹ́ máa lọ àtún lọ sí tẹ̀
ká jẹ oyè ní alẹ́ nínú ta káró jẹ ti abolúléjà abalẹ̀jọjà. orúkọ tèmi ni Fájímẹ̀yẹ Amos Babatunde tí gbogbo èèyàn mọ̀ sí Ṣífù Àtòrò of Ìnúta. olóyè nìyí nínú ìlú yìí. olóyè ni mí ní olóyè let's call it olóyè ṣá. okay now pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ yìí màá fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí i ẹ̀yin jẹ́ ọ̀dọ́ mo sì mọ̀ pé ẹ máa nímọ̀ tó pọ̀ nípa ẹ̀. ẹ ṣé. ẹ ṣàlàyé díẹ̀. ẹ ṣé gan ni ìtàn tá a bá nílẹ̀ ní àdúgbò Ìnúta ni pé láti ọjọ́ táláyé ti dáyé ìdí àyànná ti máa jẹ Ọ̀núta òru náà máa jẹ́ òru mi ọ̀gànjọ́ òru. náà máa ń jẹ oyè yẹn ẹ kọ́kọ́ ṣàlàyé fún wa irú oyè wo ni oyè Ọ̀núta. oyè Ọ̀núta ó jẹ́ bí ọba bí ọba náà ni bíkọ́ kò sírú ọba tóun àtọ̀núta bá ti jọ pàdé wọ́n jọ máa ju ìrùkẹ̀rẹ̀ síra wọn ni instead tí olóyè àfi sọ pé kábíyèsí o tọ́wọ́ àti ọ̀sùn bíbélì àjọ jùlù síra wọn ni bí yìí Ọ̀ọ̀ni ọ̀ Aláàfin a máa sọ pé àwọn ọba pẹ́pẹ́pẹ́ mìíràn wọ́n jọ máa jùlù síra wọn ni ẹni àwùjọ tó máa ti pàdé so bó ṣe ṣẹlẹ̀ láti gbà láyé kì í dọ̀bálẹ̀ fún yàn. Oya yóò ti tó Ọ̀núta mélòó náà ti jẹ lójú yín. Tàbí tẹ gbọ́ tán ẹ̀. Ọ̀núta tá a gbọ́ tán ẹ̀ ní bẹ̀rẹ̀ láti orí Olúgùnà ẹkùn Pakùrọ̀ ìyẹn kú ní 1933 agbọ́tàn ẹ̀. ó lọ́dún mélòó lórí àpèrè. mi ò ti ṣe fáìdì. àwọn ìtẹ̀yìn mọ̀ yẹn wọ́n máa ń lò tọdún mélòó lórí àpèrè. wọ́n ní wọ́n dàgbà Olúgùnà ẹkùn Pakùrọ̀ yẹn báyìí ó dàgbà dáadáa. èyí tẹ̀yìn mọ̀. tó kú ní 1933. èyí tẹ̀yìn mọ̀ ńkọ́. eléyìí tí mo mọ̀ ẹ̀gbọ́n dáàdì mi Ọlátúnjí Uyọ̀lá ìyẹn jẹ Ọ̀núta ní 1958 ó kú ní 1978 ó lò 20 years ogún ọdún ló lò lórí oyè gẹ́gẹ́ followed by Ọ̀núta Ọláoyè Bọ́dúndé ìyẹn jẹ ní 1986 ó kú ní 2017 ó lò 31 years lórí oyè so after 2017 yẹn I dúró for like 3 years 2020 March precisely March 12 ọdún 2020 ni wọ́n fi Ọ̀núta ìgbà yẹn fà láti January láti fà because most of àwọn Ọ̀núta tó jẹ yẹn January náà sábà máa jẹ wọ́n inú oṣù kìíní ọdún Ọ̀núta Ọláoyè báyìí January 7 1986 ló jẹ so gbogbo àwọn Ọ̀núta yẹn January la sábà máa jẹ àwọn Ọ̀núta so but ìgbà tá a fà ó dẹ̀ ní tàbí tó máa joyè nílùú yìí tó bá ti kọjá bíi March 15 wọn ò lè joyè mọ́ tó bẹ̀rẹ̀ láti August èèwọ̀ ìlú nìyẹn because àwọn igi kan wà tán pè lẹ́kùú tó máa ti rú ewé wọn ò lè joyè mọ́ bí around March 15 upward yẹn báyẹn kò sóyè oyè gíga á dá dúró ní gbogbo ìlú yìí ó tún da August ó tún ní àwọn ọdún kan tán máa ṣe ní August yẹn tán máa ti ṣe ọdún yẹn báyìí Àìrégbé immediately after Àìrégbé yẹn àyè oyè yẹn tún ṣí sílẹ̀ nìyẹn. gbogbo ẹ̀ ló létò tí gbogbo ìlú sì mọ̀ àtàwọn olóyè tí gbogbo ìlú sì mọ̀ so after Àìrégbé yẹn láàyè oyè ṣí sílẹ̀ títí dàbẹ̀ middle of March. ta ló máa ń fi Ọ̀núta jẹ. Ọ̀núta táwọn ọmọ ilé tó pé ìdílé mẹ́ta náà ti jẹ Ọ̀núta ìdílé Olúgùnà ẹkùn Pakùrọ̀ ìdílé Akérèmásọgbéra pẹ̀lú Agànyìngànyìn Odù àwọn ìdílé mẹ́ta tá a gbọ́njúbà tó dẹ̀ wà rẹ́gísà pé wọ́n ti jẹ oyè Ọ̀núta nìyẹn so tó bá ti kó ní ìdílé kan a tún bọ́ sí ìdílé mìíràn ó ti ní bọ́ sí rotational of the chieftaincy so àwọn ìdílé tó kàn nígbà yẹ Akérèmásọgbéra àwọn dẹ̀ lọ ṣèpàdé wọ́n dẹ̀ fa ọmọ oyè kalẹ̀ àwọn ìdílé yẹn ló máa fa ọmọ oyè kalẹ̀ kì í ṣe pé bóyá àdúgbò àbí bóyá ìlú ìdílé tó máa ti kàn wọ́n á kọ lẹ́tà sí wọn pé àwọn ìjọba no àwọn àdúgbò àkọ́kọ́ kọ lẹ́tà sí wọn pé ilé yín ló kàn o ilé yín ló yẹ kàn o ẹ bá wa mẹ́ni oyè o so àwọn ìdílé yẹn á lọ ṣèpàdé ọmọ ilé wọn wọ́n lè tó mẹ́ta mẹ́rin tán máa ju oyè yẹn ẹni tán máa sá ẹnìkan lóṣooṣo ní ìjọba bíi governorship náà ni so ẹnìkan ṣoṣo dẹni àwọn gbogbo so ẹni tán máa ti fà kalẹ̀ yẹn làwọn ìlú á wá mú orúkọ ẹ̀ lọ sí ọ̀dọ̀ kábíyèsí ìyẹn Olúpolé ti Ìpolé Ìlọ́rọ̀ because òun ni prescribe authority. tó dàbí paramount ruler. tó dàbí paramount ruler tó wà ní kọ ẹni tán mú wá gẹ́gẹ́ láti jẹ oyè báyìí ní o àpúrúfà nìkan á àpúrúfù ẹ̀. ìgbà tí gbogbo ọmọ ilé náà ti fọwọ́ sí abẹ́ ìlọ́wọ́ àwọn ọmọ ilé ṣe gbogbo tẹ́ fọwọ́ sí tó dẹ̀ ti ní signation wọn gbogbo àtolórí ẹbí òun náà fọwọ́ sí. a sì wúre. àgbàdua àdìpẹ́ àgbẹ̀lúbẹ̀ o àsìkò tẹ àwúre fún wọn àtolóyè wọn àti gbogbo wọn tó máa lọ bẹ àkàwúre fún wọn kò ṣe pé bóyá ọmọ àti wá wúre fún wọn tán kò lè perform ẹni tí tán bá ti wá
wúre fún wọn tán. àwọn àdúgbò yìí á wá sí àdúgbò wọn. wọ́n á lọ sí ọgbọ́n ibi tí ọgbọ́n ìnúta. ọgbọ́n ìnúta. wọ́n á wá padà sọ́gbọ́n ìnúta yẹn àlú ìnúta yẹn aládùúgbò wa wọ́n á wá padà síbẹ̀ ìgbà tó máa débẹ̀ tó bá tó táìmù kan gbogbo àwọn nǹkan tó bá yẹ kan ṣe gbọ́ ó ní processing ó ní omi kan tó fi máa jẹ oyè yẹ omi yẹ táìmù tó òru alẹ́ náà wọ́n á bù kì í sọ̀tọ̀ gan tó bá fẹ́ bú gbogbo everybody gbúdọ̀ palẹ̀kùn dé ni kò sí anybody tó gbúdọ̀ yọjú sí wọn anybody tó máa bọ̀ lọ́nà gan tó máa gbúrò bọ́n ṣe ń dárò kò gbúdọ̀ pàdé wọn tó máa so ó ní omi yẹ tó tú ó fẹ́ tó 2 kìlómítà sí báyìí o ó jìnnà sí ìgboro orúkọ omi yẹn ni Ọ̀núta kò fi ẹsẹ̀ bà ọjọ́ tán bá ti fi bu omi yẹn tó bá ti jẹ oyè yẹn tán bá ti ṣe bọ́n ṣe kò gbúdọ̀ fi ẹsẹ̀ kan omi yẹn mọ́ ó tún di ọjọ́ tó máa kú omi yẹn náà tún lọ bù òru náà tún lọ bù òun náà tún fi wẹ̀ ẹ mọ̀ pé oyè ńlá ni so ó jẹ bó ṣe jẹ́. èyí tó wá ṣe lọ yìí. ó ní ìròkòjà kábíyèsí alápà because this town called Ìpólè lọ́rọ̀ was àpà ní ìlú ìtẹ́lẹ̀ àpà náà jẹ́ àpà Ìpólè ló jẹ́ tẹ́lẹ̀. Ìpólè ìnúta we have Ìpólè ìnúta we have àpà Ìpólè ìnúta àti àpà Ìpólè ló match together tó wá da Ìpólè lọ́rọ̀. ìlú méjì ló sopọ̀ tó wá dẹ̀ ọkàn. yẹ́n kúrúfù gan nìyẹn. Ìpólè ìnúta tá a wà yìí àti àpà Ìlọ́rọ̀ àti Ìpólè ìnúta àwọn ló match together in those days ìyẹn la ní pé kì í ṣe bí tàbí fásitì rẹ̀. ó wá di Ìpólè ìnúta. wọ́n yọ ìgbà tó da the way báwọn èèyàn ṣe pronounce ẹ̀ nígbà yẹn ní agbègbè yìí ẹ̀ mú pé àwọn Èkìtì àpà ní lágbègbè Èkìtì ó mì ní àmùsùà àpà pé ẹni tí onínàkúnà oníwà àjàmbákù so orúkọ yẹn wá bí àwọn àgbà ìlú nínú pé orúkọ táwọn tán máa lọ sí ọgọ̀tún àwọn ní àbáta lóṣìṣì lọ sí ìkẹ́bà àwọn arápà yìí ti dé arápà rẹ nì so orúkọ yẹn wá irritate wọn so wọ́n wá decide àwọn stakeholder àgbà yẹn wọ́n wá decide láti change orúkọ yẹn ní 1953 it was 1953 náà ṣẹ̀ṣẹ̀ change yẹn from àpà Ìpólè to Ìpólè Ìlọ́rọ̀ wọ́n mú Ìpólè nínúta wọ́n mú Ìlọ́rọ̀ ní àpà. Ìpólè ìnúta la wà yìí báyìí. àpà Ìlọ́rọ̀. àpà Ìlọ́rọ̀ ní ìlú tọ̀hún yẹn. táwọn méjèèjì jẹ́ ìjọ agree ní 1953 ó wá da Ìpólè Ìlọ́rọ̀. Ìpólè bíbà yìí. Ìlọ́rọ̀ lọ́hùn. Ìpólè ní Ìlọ́rọ̀ lọ́hùn ló di Ìpólè Ìlọ́rọ̀ ó ṣẹ̀ṣẹ̀ yé wa ní. àdá kí ló dé ṣẹlẹ̀ nígbà yẹn ni sà nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn ni pé Ọ̀núta yìí ìlú tiẹ̀ ló wà ó wà ọba separately tó wà nílùú tiẹ̀ nígbà ìwáṣẹ̀ àpà alápà náà wà nílùú tiẹ̀ nígbà ìwáṣẹ̀ but there was a crisis láàrin alápà àtàwọn ìjòyè ẹ̀ tó ti jẹ́ pé ìlú ti fẹ́ dàrú so Ọ̀núta àti kan lára àwọn ìjòyè alápà wọn jọjọ́ rẹ̀ àwọn ló wá sọ fún pé nǹkan kan máa ṣẹlẹ̀ ní ìlú wa láti bí kírìn bóyá kò bá kàn bá a débẹ̀ bóyá wọn náà lè rí sọ gbogbo ìlú ti ṣe Ọ̀núta yẹn wá because ó wà knowledgeable ó wà intellectual ó dẹ̀ ní ọgbọ́n ó dẹ̀ wá bó dẹ̀ ṣe wá ó dẹ̀ kí wọn náà ó dẹ̀ ọ̀rọ̀ tán ti yanjú tí gbogbo ìlú ti fẹ́ lè dàrú ó dẹ̀ ṣẹ́tù ẹ̀mí kébìlì inú gbogbo everybody wọ́n dẹ̀ rọ̀ Ọ̀núta wá ń padà sí ìlú ẹ̀ so bọ́n ṣe wá ọba ìgbà yẹn wá ní pé irú èèyàn wo lẹ́ni tó nílẹ̀ akáyè bí eléyìí pé irú ẹni ṣe bá gbé ó wá ní pé káwọn ìjòyè nǹkan máa lọ pé wá wọ́n á pe Ọ̀nútaró dè mí o ibẹ̀ yẹn wà ní bíbá yẹn tán orí ibi òkúta bíi tí yẹn bàbá yẹn dúró sí nígbà yẹn táwọn ìjòyè yẹn bá ó sì wà bẹ́ẹ̀ ọ̀tá yẹn sì wà mẹ́ẹ̀dẹ́ ó sì wà mẹ́ẹ̀dẹ́ ní wọ́n pe ní Ọ̀nútaró that this to say Ọ̀núta dúró dè mí wait for me that is meaning Ọ̀nútaró dúró dè mí immediately yẹn omi dẹ̀ sún jáde lórí ibi tó dúró sí yẹn ibẹ̀ yẹn wà mẹ́ẹ̀dẹ́ ní as far back as 18th century là ń sọ̀rọ̀ yìí o so ìgbà tán ni yẹn dẹ̀ dúró pé ó dẹ̀ pé kábíyèsí ló ní kán lọ pè é wá ó dẹ̀ padà ó dẹ̀ dé ọ̀dọ̀ kábíyèsí kí ló ṣẹlẹ̀ o ó dẹ̀ olúwa mi inú mi dùn fún gbogbo ọ̀rọ̀ yìí irú èèyàn bíi tẹ̀ ló ṣe é bá gbé ṣé o lè wá máa bá mi gbé kájọ máa gbé pọ̀
pé kókó ìlú títí ẹ̀. pé bóyá kọ́ máa jìnnà sí àtúntò pé dẹ́ẹ̀ nǹkan kan máa ṣẹlẹ̀ nígbà yẹn ètò ọ̀sìn ìgbà yẹn làwọn Ògùn Ìjẹ̀ṣà àti Ìbàdàn máa wáyé tó jẹ́ pé wọ́n scatter tó jẹ́ pé táwọn Ìjẹ̀ṣà máa bọ̀ nǹkan tó máa kàn dé àárín ibìkan àbáwọn Ìbàdàn tó gbàgbẹ́ kọjá tó máa rí mọ̀ pé ayéré bí mẹ́tò wò pọ̀ wọ́n kàn lè sọ pé ẹ jẹ́ ká dáadáa wa wò bóyá ó ti ṣe kinní but àwọn á ní pé it's better kan kúkú papọ̀ tó máa wà lójú kan pé Yorùbá bọ̀ wọ́n ní ànìkànrin ọmọ ejò òun ló jẹ jòrò àti tó máa wà lójú kan tó máa pé àwọn wọn á tètè gbọ́ pé àwọn kan ti dé wọn á lè rescue ara wọn ìdí nìyẹn gan tó fi agree ó dẹ̀ wá sọ fún pé òun ò kì í bá òun ní àwọn ètùtù tó máa ṣe ó ní kò sí wàhálà ó ní òun á fún ẹ lókè omi ó ní náà ò ní rúpọ̀ ó ní omi yẹ that river bí bíríìjì yẹn ó ní olólò ẹ̀wọ̀n àwọn ètùtù tó máa ṣe ó ní àwọn kẹ̀kẹ́ wọ́n jọ ṣàlàyé nígbà wá sẹ́ àwọn orò wà tó máa ń ṣe pé kìíní tó jẹ́ pé tó máa dẹ̀ sí àwọn ìlú mìíràn ò gbúdọ̀ wá bẹ́ẹ̀ ó ní kò sí wàhálà ó ní omi kò tí sí bíríìjì rífà ló wà níbi bíríìjì tẹ́fẹ́ odò yẹn làálà nígbà náà ó ní ó títí nìsín ó lẹ́ni tí tán máa ti ṣe ní àpà Ìlọ́rọ̀ ó ní wọn ò ní rí omi yẹn fò ó lẹ́ni tí yín náà tẹ́ máa ti ṣe ní Ìpólè Ìnúta àwa náà ò ní rí omi yẹn ẹnìyàn ò ní rí omi yẹn fò omi á jẹ́ bíi bádùn Ajala òun la ṣe wà lókè bíbá ẹ the other town àwọn àpàlẹ́nu omi bá a bá ti sọdá odò tó wà níbẹ̀ yẹn a ti wà ní Àpàlọ́rọ̀ tẹ́ máa ti sọdá sí bíbá ẹ ti wà ní Ìpólè Ìnúta ó ṣe wà nínú gbèsè tì nìyẹn. àgbọ́yé ẹni tó wá gorí ipò tí gbogbo ẹ̀ fi fojú pọ̀ yìí nígbà tí wọn ò fi joyè ṣé gbogbo yín níbí lẹ fọwọ́ sí i. òun náà ni mo sọ mo ní January ẹ máa recollect mo ní January la sábà máa ń jẹ. pé òun wá jẹ lásìkò yẹn. so tó pé àìkàn tá à ń fà àgbà. kí ni tẹ́ ń fà gbà yẹn. pé pé kó lọ sàlẹ̀ because kábíyèsí insist pé. nínú ìlú yìí náà ni wọ́n ti mẹ́ni yẹn. ìlú yìí náà ni. ṣùgbọ́n. a máa ṣe àjòyè ọ̀nà kàlógbọ̀n bí ọ̀yẹ́yà sọ fún alápàlódò. bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. àǹbúrẹ́là rẹ̀ á mú kó ẹmẹsẹ̀ akẹyẹ kíyan akẹyẹ. ẹmẹsẹ̀ jà ẹ̀ pé ní tó kí ọba pé kó lọ kí wọn á ní iṣẹ́ tó máa rán nìyẹn pé. aránṣẹ́ wá kì í ṣe pé kó ní kó wá. kọ́ máa ṣe jẹ́ kọ́ máa mú ọ̀rẹ́ mú kó ẹ̀jọ̀ bá wà yẹn àwọn náà tẹ́ pààrọ̀ wá sí náà wọ́n á pa àròkò sí wọ́n á tún fi ìkan ránṣẹ́ pé o aróníṣẹ́ yìí ò kábíyèsí ẹ̀bùn obìnrin lélẹ̀ wà bí kan whatever láti lè mọ̀ pé ẹni yẹn débẹ̀ ó jíṣẹ́ kábíyèsí so wọ́n tàbí ṣe ni pé ìgbà tán fẹ́ jẹ léyìí January la máa ń jẹ oyè yẹn ìgbà tó yẹ afá láti January afáda máàṣì ni kó tó di pé kábíyèsí ò gbà ó ní òun ló máa jẹ́ dídán ó lòun ní pèsè àwa náà ní pé láéláé òun ló jẹ́ kó da March and that was March 2020. Olúkòlè Ìlọ́rọ̀ sọ pé. ó lóun ò gbà ó ní òun ní prescribe authority ó ní ẹni òye wọ́n gbọ́dọ̀ wá sí ààfin òun jẹ olóògbọ́dọ̀ wá òun ló mú ká delay ẹ̀ from that March till from January to March. àwa náà ò gba àwa ọ̀dọ́ àtàwọn olóyè gan ò agree but ìgbà tó di pé ọ̀tá fọgbọ́n kan èdè ẹni tó fẹ́ jẹ́ ìgbà yẹn ó wà somehow desperate ó ní gbogbo nǹkan tó ń rà ó ló ti fẹ́ bàjẹ́ obì ti gbẹ igbá ẹran ti bàjẹ́ igbá ti ṣe àìmọye a lot of things tó ti ra nǹkan sílẹ̀ gan tó rò pé ó máa jẹ́ because I agree yẹn ni ò jẹ́ kó ti jẹ́ gbogbo a lot of things tó prepare ó ti fẹ́ máa bàjẹ́ ó ti wá wà sóde àkókò wa gbà àwa náà ò mọ ibi tó máa rìsọ́ọ̀tì sí ìgbà tó dẹ̀ jẹ́ tán mídélè tó jẹ́ báyìí ni eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ ènìyàn ò fọ́n bí ọmọ ènìyàn everybody bẹ̀rẹ̀ sí kú èmi tẹ́ ń wò yìí Àǹfààjímẹ̀yẹ Amos Babátúndé mo lùsè èèyàn 12 in my family. èèyàn 12. 12 within 3 years. Ọlátúnjí 1, Ọlátúnjí 2, Ọlátúnjí 3, Ọlátúnjí 4. Fàájímẹ̀yẹ 1, 2, 3, 4, 5, 6. Àbúrò dáàdì mi méjèèjì wọ́n kú. Ọmọ bàbá Ìlọrin àbúrò dáàdì mi Fàájímẹ̀yẹ náà ni Fọláṣadé ọmọ 45 years. Ó kú. Brother mi the fourth born my father and my mother. Ó kú. Ọmọ ẹ̀gbọ́n ló kọ́kọ́ kú. Ọmọ 47 years. Fourth born ẹ̀ ó kú ní June. Tẹ́sán ọmọ yẹn gan ló wá pa brother mi ní August the same year. Ọmọ kú ní June bàbá kú ní August. So ìgbà tọ́rọ̀ yẹn wá lágbára mo ní family mi mo ka èèyàn 12 àbáìsàlù ara rẹ̀ ọ̀nẹ́ àbáìsàlù èèyàn mo ka èèyàn 12 lẹ́yìn ọ̀rọ̀ tá a fà yìí èmi ìgbà yóò gbé mi lọ kóòtù pé mo sọ pé mo máa sọ Ìpólè da Sódómù àti Gòmárà tó o máa lọ jẹ oyè yẹn ní palace mo ní bẹ́ẹ̀ ni mo ní ara lọ ta mí
that's what I said pé ta lè ènìyàn méjìlá lè kú ní family ẹ̀ within 3 years káramátà. ó gbé mi àwa ní kóòtù báyìí ní Aramọ̀kọ ní magistrate ó tún ní pé mo pè ń lọ́mọ àlè ó ní mi ò pè ń lọ́mọ àlè bàbá ẹ̀ ò kì í sọmọ ìpólé o bàbá ẹ̀ ò kì í sọmọ ìpólé o bàbá ẹ̀ wá ìlú ni bàbá ẹ̀ lùdélẹ̀ yìí tó wà fortunate tó fẹ́ ọmọ ọba princess Adéjọkẹ́ lọ ọmọ ọba ọmọ bàbá ò kì í sọmọ ìlú yìí o tó fẹ́ dà lúrú yìí that is what I told him mo ní mi ò sọ pé ọmọ àlè ní kábíyèsí tá a bá ní pé bàbá nìyẹn ò kì í sọmọ ìlú dọ̀dá mi pé ọmọ àlè lè yàn wọn ni ẹ láwa proof bí bàbá òun ṣe jẹ́. ṣé ìrí látijọ́ níbi mo kéré mọ́ ọba kẹni kì máa mọ̀ rẹ o ọba kẹni kì máa mọ̀ kàn ti jẹ àbá èyí rẹ̀ kọ́ jọba rẹ̀ èmọ̀mọ́ iyè kọ́ tẹ̀lé Aliu mọ̀mọ́ iyè kọ́ tẹ̀lé mọ̀mọ́ ẹ sọ ní tí mú lẹ́jọ́kọ̀ ara láyé ti dáyé nínú ta ọ̀nù ta kàn jẹ lójú mi ọ̀nù ta Oyèọlá Àjàtà àjẹ́ lójú mi àti jẹ ọ̀nù ta Oyèọlá lójú mi àti jẹ Aláòyè lójú mi. gbogbo àwọn yẹn sì pẹ́ láyé wọ́n pẹ́ lórí ipò pẹ́ lórí ipò pẹ́ lórí gbogbo rẹ̀ náà jẹ lójú mi ṣé orí àwọn pẹ́ kàn léwí ká má ti fẹ́ ṣe gbìmú kàn òjàlè bá ti fẹ́ ṣe lè bọ ẹrùn ọbọ lẹ́rùn omi ni ká má ti fẹ́ ṣe sọ̀hún ká má ti sáni sáni lẹ́gbẹ̀ẹ́ lè rárùn takà yé àgbẹ̀dọ̀ yódò ṣé orí ká má ti adáná ìgbìmú ká má ti adá ògbèrè pojúdà ọ̀nù ta náà ni o lẹ́gbẹ̀ẹ́ má dáná lulẹ̀ ọba tọ̀hún àìkò gbèrè pojúdà ọ̀nù ta náà ni ọ̀nù ta kọ́ má ti àlẹ́bẹ̀ ẹgbẹ̀dọ̀ rí ibẹ̀ á tètè kó ká má ti àṣetìbẹ̀ náà yà náà dáná ká má ti adáná náà àìkò gbèrè náà pojúdà ẹ̀rá ọjà lérè ni lẹ́rá ilé ọba àwọn lérè bẹ́ẹ̀ ni àgbẹ̀dọ̀ wa àyà kó àkíyèrè lọ lẹ́gbẹ̀ẹ́ ẹbí má ti dàbí ọ̀run àti àáké olóko mọ̀dọ́ lè rọ ọ̀nà dólóko kà á ṣe bẹ́ẹ̀ àpẹ́gbẹ̀ náà ṣe é pa kọ́ ọ máa lóko rẹ ká máa fẹ́ ya kó olóko rẹ kọ́ ọ máa lè bẹ́ẹ̀ gbólò àṣásí. sọ ọ̀nì sásúgbó lórúkọ Jésù o gbólò kọ́ òwúsù sílẹ̀ àákó ṣe ọgbọ́n ká máa ṣe àjọ̀nù tàrí à òbí àyàn láti jọ̀nù tàrí à ṣe ọtí gbọ́ ó lè lásìkò kan mí jẹ́ ó lè lé sí sọ́kàn sọ ọmọjú ó sì yà á sí lọ́dún àásọ lásìkò lọ́sẹ̀ gangan gbogbo rẹ̀ sì kú gbẹ̀rẹ̀gbẹ̀ ṣé ó dáa. mo kàn fẹ́ kẹ́ ṣàlàyé ìhà tí ẹ̀yin ìlú kọ sí ọ̀rọ̀ náà nígbà tó kù dẹ̀dẹ̀ tí ẹni tó jẹ lọ tí wàhálà fi ṣẹlẹ̀ yìí ó fi jẹ ìyàwó lẹ́kọ sí ọ̀rọ̀ náà nígbà yẹn. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pàápàá fún ọjọ́ rere ni mo pè ọjọ́ ẹ̀ ní ọjọ́ rere ni lóòótọ́ ẹ lè rí àwọn màmá tán kéwé dání tán kọrin arò bí ara ló ta wọ́n bí ìrìn àjò ṣe rí òun ló mú bẹ́ẹ̀ wá orúkọ mi ni Ìdòwú Tèmídayọ̀ tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Pásítọ̀ Dayọ̀ lẹ́ẹ̀kan sí mo ní ṣèlá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nípa oyè Ọ̀nùtà tí wọ́n jẹ níbí èmi gẹ́gẹ́ bí ọmọ ọba tí lílù Ìnúta lọ́hún tí bàbá wa tó wá síbí 1800 náà wá láti ibi tí wọ́n gbé lọ́hún tí wọ́n wá sí Ìpolé níbí. Ibo náà ti ṣẹ̀ wá. Ìpolé Ìnúta náà ti ṣẹ̀ wá ẹni máa ń gbọ́ waterfall ẹ wo ọ̀kánkán tí ẹ wo orí òkè tí ẹ ń wò yìí. Àrìntà ní ọ̀kúnmọ̀lẹ̀ sílẹ̀ ọ̀hún ibẹ̀ là ń pè ní Ìpolé Ìnúta 1800 làwọn bàbá wa wá síbí tí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Sífàtòró sọ yẹn tí wọ́n bá wọn parí ìjà tó sì ní kájọ máa gbé pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rẹ́ ọmọ bàbá sọmọ bàbá títí da àkókò ìgbà yẹn títí àwọn bàbá wa fi kú tó máa sọ àwọn ọ̀rọ̀ yẹn fún wa ọ̀rẹ́ ni Ìpolé Ìnúta àti Ìpolé Ìlọ́rọ̀ ṣe wọn á jọ lọ sájọ ẹmu tán ní ṣíṣe wọn á wá síbí ṣùgbọ́n níbi tá a ti wá ọba ni wá ìgbà tí a tún débí náà tí ọba ní Ìpolé ìgbà yẹn sọ pé ẹ máa gbé lẹ́yìn omi àwọn náà máa gbé lọ́hún mi ò kàn fẹ́ sọ̀rọ̀ ránran nítorí àbúrò mi ti ṣàlàyé àwọn ọbẹ̀ yẹn. ẹ lè ṣàlàyé pé ká máa gbé lọ́hún o wọ́n ti wá sọ wípé ṣé ọ ní ọba méjì kì í gbé lójú kan o ìyẹn ọba Ọ̀nùtà ló sọ bẹ́ẹ̀ nígbà yẹn o ó ní sí ẹkúkú mọ̀ pé ibi tó ń wà ọba lòún jẹ́ ẹ̀yin náà tí àwa bá parí ìjà ọba lẹ̀ jẹ́ ó ní ọba méjì kì í gbé lójópo ó ní ó dà tó máa rí bẹ́ẹ̀ ẹ máa gbé lẹ́yìn omi táwọn náà máa gbé ní ẹ̀yìn omi
ó ní ẹ̀sìn ní ọdún tí wọ́n ń ṣe lóríṣiríṣi ẹ máa sọdún yín níbí tẹ́ ẹ máa ń ṣe àwọn tàn ò ní wá ó ní àwọn náà sọdún olóore láwọn pé àwọn náà ò ní wá sí ọ̀hún wọ́n sì ṣe gẹ́gẹ́ nínú ìtàn tí mo ti gbọ́ lọ́dọ̀ àwọn bàbá wa wọ́n sì ń sọdún yẹn ohun gbogbo sì ń dára níbí ṣùgbọ́n nígbà tí ó wá yá tí ìrìn àjò àwọn àpàyẹ tí kò ṣe déédéé mọ́ níbí tán fi bú àwọn ọmọ wa lẹ́yìn odi wọn ní àpà ìlú tán ló sọ ìlú tán rìn òrìrò bọ̀ pé àwọn ìlú tí ò mọ ẹ̀ kankan so ọ̀rẹ́ tó ti wà láàrin Ọ̀nùtà àti Alápà yẹn ìgbà yẹn náà wá pera wọn kí ló sì fà nígbà yẹn àwọn ò pọ̀ ibi ogun kó wọn dé lọ ibi tí ogun pa wọn kù níbi pé ẹ jẹ́ ká parapọ̀ sójú kan wọ́n sì ń ṣe ìlú sì ń dára títí wọ́n rìnrìn àjò yẹn kò sí ogun kò sí ọ̀tẹ̀ k'Olúwa kó má jẹ́ kó bàjẹ́ lórí wa eléyìí tó wá fa wàhálà tí a sọ pé tí wọ́n bá ti mú àparí ìsun àlejò pé ilé tó lọ yìí nígbà tí òun náà ló fa ọba nípolé ló fa o tó nígbà tí wọ́n fẹ́ jẹ Ọ̀nùtà tó lọ a sọ fún pé bàbá rẹ̀ gan náà ṣebí ọmọ Ọ̀nùtà yìí ni ó yẹ kó mọ̀ bí bíbí ṣe rí ṣebí ilé ìyá rẹ̀ ló ti lọ jọba ìwọ gan ló yẹ kó jẹ́ ọba tó ń fi ọba jẹ ṣùgbọ́n mo rí mọ̀ wípé nígbà táwọn ọba wọ̀nyẹn ti lọ ọba eléyìí kò nífẹ̀ẹ́ Ọ̀nùtà tí a máa wo kò sí nǹkan táwọn ìjọba lè kó wá sílùú yìí kò gbúdọ̀ kọjá sẹ́yìn omi tá a máa sì wá bẹ́ẹ̀ á ní mìíràn bọ̀ gbogbo wọ̀nyẹn á sì máa kọjá lọ á máa kọjá lọ àwa bẹ́ẹ̀ pé ọba yìí o a ò fẹ́ kó jẹ Ọ̀nùtà ní ààfin rẹ̀ torí Ọ̀nùtà kì í kọjá omi tí ẹ ń wò ní ìsàlẹ̀ yìí tó máa ti kọjá rẹ̀ wàhálà ni ó ní òun gbọ́dọ̀ fún ní royal blessing ó wá pè mí sí ààfin rẹ̀ mo wá dá lóhùn mo ṣe àlàyé fún mo ní kábíyèsí fi ọgbọ́n ṣe ìjòyè rẹ̀ kan wà ní ọ̀dọ̀ ẹ̀ náà nígbà yẹ òun náà kò gbà àlàyé ti tèmi mo ní tó máa ti jáde náà pé ó fẹ́ ṣe royal blessing ṣé ọ̀kẹ́ kan fi rán ìjòyè kan wá fi ránṣẹ́ sí Ọ̀nùtà pé ó ti ṣe royal blessing yẹ mo ní sáà ìwé yìí mo ní ọba Awóṣe ní nígbà tí bàbá wa tí ó dolóògbé níbi tó fẹ́ jẹ àwáyé náà la lọ síbẹ̀ ọba Awóṣe ní kẹ́kọ̀ọ́ ìwé yẹ ó sáà rẹ̀ á pè ní àpúrúfà ó fi ránṣẹ́ sí Ọ̀nùtà ìgbà tí ọ̀rọ̀ kankan ṣẹlẹ̀ àwọn ìjòyè wọ́n wá ní bóyá wọ́n sá wá ní Èkìtì àti àwọn Oǹdó wọ́n sá ń dọ̀bálẹ̀ kí bàbá ọba Awóṣe ní Ọ̀nùtà sì wá débẹ̀ òun ló gbẹ̀yìn dé ó dúró gbùrò ó ju ìrùkẹ̀rẹ̀ sí ọba yẹn àwọn àlejò ẹni wà ń béèrè wípé kí ló dé kí ni ti bàbá yìí ti jẹ́ tí gbogbo àwọn ìjòyè tí wọ́n dọ̀bálẹ̀ tí ò dọ̀bálẹ̀ ọba Awóṣe ní ó ní ọba ni ní láàyè tirẹ̀ ibi tó ti wá ó ní ọba kì í dọ̀bálẹ̀ fún ọba ó ní ìbágbé wọn láti ìgbà tí òun náà ti gbọ́ ìtàn ìlú yìí ó ní bọ́n ṣe ń ṣe nìyẹn gbogbo àwọn èèyàn ti wà á tún dọ̀bálẹ̀ kí Ọ̀nùtà pé kábíyèsí ṣùgbọ́n ní sáà tá a wà yìí tí a ní a fẹ́ padà sílé yìí Olúwa má jà arógun mọ́ ṣébi tó yẹ káwọn obìnrin ó mọ nílùú nìyí ọjà Ọ̀nùtà là ń ná níbi ṣọ́ọ̀bù tí ẹ ń wò láti bẹ̀dẹ̀ bí òroǹbó yìí ibẹ̀ ni ọjà Ọ̀nùtà ìgbà tó bẹ̀rẹ̀ ìrìn àjò yìí wọ́n kọ́kọ́ gbẹ́sẹ̀ lé pé báwo ni ó ṣe máa nájà ní nísàlẹ̀ tí a tún máa nájà nínú ta ṣebí ọjà yìí ti wà kí àwọn wọ̀nyẹn ó tó jẹ oyè káwọn àdúgbò wọ̀nyẹn gan kó tó stáàdì kí ló dé tí a fi ní nájà bí ibi tí ọ̀rọ̀ wa ti ń bọ̀ nìyẹn ìgbà tó sì mọ̀ pé Ọ̀nùtà yìí Olúwa wá gbé wọn sókè wọ́n dára nọ́sà ní ìwé wá láti ọ̀dọ̀ kábíyèsí pé gbogbo àwọn olórí o ìwọ lọ bá níbi tó ti wá pé ibi la bá wọn pé òun náà máa fi wọ́n jẹ mo wá sọ fún lọ́jọ́ náà lóòótọ́ nínú ìwé ìtàn àtẹ́lẹsí bàbá ti tèmi sọ fún mi nígbà tán wá níbí àwọn wọ̀nyí àdúgbò 6 ló wà nílùú Àpà níbí Ọ̀nùtà wa tí a wà yìí tá a pé nípolé Ọ̀nùtà yà wá la gbẹ̀yìn dé sí ìlú wọn níbí lóòótọ́ wọn ti wà ká tó débí torí pé àwa ló gbẹ̀yìn dé yẹn wọ́n fi ráìdì wa tó fẹ́ pín nǹkan kan gan wọn àpè kéré tó ń kó kinní kan wá wọn ò ní jẹ́ kó débí ìyá rẹ̀ wá sọ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ ìgbà tó ń fẹ́ jẹ oyè bàbá tó kú yẹ Joseph tó kú yẹn àwa sọ fún wípé má jẹ oyè nísàlẹ̀ o òun náà torí pé bàbá sífù Ọ̀nùtà tó lọ ó dẹ̀ rí bọ́n ṣe jẹ tirẹ̀ ṣùgbọ́n ìgbọ̀nsọ̀ wàá wo wípé àwọn Ọ̀nùtà wọn fẹ́ padà sílé ni àbí fókèné náà sí ni ò ṣe wá ó níjọba ló fún un níwèé pé kó o máa ṣe royal blessing ó tún pè wá èmi bí ẹnìkan mo tún lọ ọba láàfin rẹ̀ má ṣe kínní ẹ wo wàhálà tó ti ṣẹlẹ̀ má jẹ́ káwọn èèyàn ó kú níbi tí ènìyàn ti ń kú léraléra ibùn àti rí àwọn tí kìíní yẹn lù nígbà yẹn tí wọn ò tí ì dé sí ìlú yìí
tí wọ́n ti wà lórí ibùsùn kólúwa kó gbé wọn dìde o. àwọn kan wà nípò àárẹ̀. bẹ́ẹ̀ ni àwọn mìíràn ọlọ́run ló sì jẹ́ kán wá sílùú iláyọ̀ àtàlàfíà ní tùṣẹ́sàn wọn ọlọ́run ló sì lè gba àwọn mìíràn. so àwọn nǹkan wọ̀nyí la wá ké lọ pé kábíyèsí o nígbà táwọn bàbá wa ti dé bí oyè tí a ń jẹ níbí yìí o á kọjá omi o aago kan òru náà máa ń rìnrìn àjò yẹn kójú ó tó mọ́ ẹni má fẹ́ wá kí olóyè nìkan bí aago bíi 6 yẹ ó ti bá nuta lórí ìtẹ́ ṣùgbọ́n eléyìí tó ń mú tipátipá tán lọ jẹ yìí ìdí tó fi jẹ́ nìyí o àwa náà kólúwa kó ràn wá lọ́wọ́ ká ní ọrẹ a o kọ́lọ́ mọ́jẹ bí ó pa wá wọn má fi ọ̀tẹ̀ sí nígbà mìíràn náà ẹ wò bó ṣe rí lónìí kólúwa kó gbà wá o kólúwa kó gbà wá o mo ní kólúwa kó gbà wá o ó ní tí òun má fi jẹ oyè yẹn ló nà á mú ẹlòmíràn jẹ ibi ẹ̀rù ti bá ẹniyẹ tó lọ nìyẹn èmi sì wo gbogbo àwọn tó bá lọ lẹ́nìí kò sẹ́ni tó kù gbogbo àwọn tó rómi yẹn fò tán gorí òkè yẹn lọ ó kò dẹ̀ gbúdọ̀ dúró níwájú òrìṣà kan. n tẹ́ ń sọ báyìí ni pé gbogbo àwọn tí wọ́n jọ lọ joyè yẹn ló kú. pátápátá náà kú nígbà tán wá dénú ilé nígbà tán máa dá iná ni iná yẹn sì wà á ràn ẹni tí ò lọ àwọn tí ò lọ àwọn tó ní wà lẹ́yìn ó di ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn. àkúfà. so kò sì yẹ kí kó rí bẹ́ẹ̀ báyìí wá torí bàbá báyìí kò lọ kágbà epo ti lọ òun náà ṣe rẹ àwọn náà ṣe lọ ìyanra kọ lọ nígbà yẹ kàn tí kéésì níbí lónìí àwà nínú àárẹ̀ èyí ni mo fi sọ èmi gẹ́gẹ́ bí ẹnìkan pé mi ò fẹ́ kúrò eléyìí ó ṣẹlẹ̀ ìfẹ́ tó ti wà láti 1800 yẹn mo ṣàlàyé fún ọba nípolé lọ́jọ́ yẹn àwọn bàbá wa ò má kàn fọgbọ́n mú àwa tá a wà nínú ta pé láti bí 1936 àwọn bàbá wa wọ́n ń ṣe bí ọmọ bàbá kan ọmọ ìyá kan ìwọ náà tí ká gbà pé a fẹ́ lọ ṣèbí wàá pààrọ̀ wà nígbẹ́ nígbà táwọn bàbá wa ò lọ nígbà báyìí kò yẹ káwa náà lọ ká bọ́ ṣe tìrẹ bó ṣe jẹ́ ọmọ ìlú ìnú ta pé tá máa bọ́ ṣe náà tó máa kàṣe lọ a lè padà sílé ṣùgbọ́n bàbá yìí kò gbà ìgbọ́dọ̀ tí ó lòun fi ẹni yẹn jẹ ó ní tá a máa fẹ́ jẹ ọlọ́run pàyẹ́ lérí ọ̀rọ̀ tí mo sọ yẹn ó ní àwa sí ààfin mo ní ó dáa mo ní a ò kàn jẹ oyè mọ́ ó ní bó ṣogún ọdún lòun á yan aṣojú mẹni tí ta ló fẹ́ fi ṣe aṣojú síbí ó lóun á ṣe aṣojú ó lóun á gbẹ́sẹ̀ lé òun á mẹ́lò mìíràn bíi tí yóò sọ àwa ìyẹ̀là wa dúró wípé ikú ọ̀dọ́ ti tó gẹ́lẹ́ kólúwa kó má jẹ́ ká sọkún mọ́ ṣùgbọ́n tó sì wá mú eléyìí wá gan báyìí gbogbo àwọn tó máa ti wá sí ọ̀dọ̀ ọba onípolé a ò fẹ́ jẹ oyè límẹ̀yẹn mọ́ o kí ó má máa rí bó ṣe ń rí tẹ́lẹ̀ ẹni tó yẹ kó jọ ìlàgò kan táwọn èèyàn kì í rí à ń gorí òkè àpọ́sítélì yìí lọ aláàgó 8 adarí bá ti rí wọn níbí kí lẹ ń ṣe níbí a ní wọ́n jẹ oyè ní wọ́n wọ́n nílùú tá mú wọn lọ ṣé à ń rí ní ibi wàhálà ti dé nìyẹn o gbogbo àwọn oyè tó yẹ kí wọ́n jẹ ní àárín òru bẹ́ẹ̀ ni à ń rí wọ́n wá jẹ ní ọ̀sán wọ́n á tún wá gbó nílùú ẹ̀dẹ̀ gbúdọ̀ dúró níwájú òrìṣà wọ́n dẹ̀ mú lọ kúnlẹ̀ níwájú òrìṣà kan wọ́n ń pè ní baba sìgìdì òrìṣà ìlọ́rọ̀ ni wọ́n ń pè ní baba sìgìdì ó lọ kúnlẹ̀ níwájú òrìṣà ohun tí ó yẹ ká fún jẹ wọ́n fún jẹ ìyẹla ní mistake ló wáyé kọba nípolé kó má jẹ kó wáyé mọ́ ó lóun ò gbà nígbà tó lóun ò gbà tó sì mú ká fẹ́ padà sílé nìyí o kó jẹ́ ká fẹ́ pé àwa tí a wà ní ìpolé inú ta pé a fẹ́ darí nígbà tó lóun ò gbà ká fi oyè sílẹ̀ a ò jẹ oyè mọ́ ṣùgbọ́n a ó padà sí ilé wa wọ́n tó jẹ́ pé kán pín nǹkan ò jẹ́ kó débí o sì nífẹ̀ẹ́ àwọn ará bí gbogbo àwọn aṣojú wa tí wọ́n wà níbi gíga tí wọ́n má ti lọ bẹ̀ tí wọ́n bá ti bá kábíyèsí sọ̀rọ̀ anígbéraga ni á ṣèpè fún wọn kó tó pé ọjọ́ mélòó kan wọn a máa kú èyí tó ti tún ṣègbè yín ibi náà láti ṣe ìpàdé ẹ bá wa bẹ kábíyèsí àti nídìí ọtọlọmì lákòókò yìí kájọ àṣẹ bí àti ń ṣe yẹ kó jẹ́ ká jẹ oyè yẹ ológbéraga sí i kó tó dé lọkọjà ni mọ́tò padà. lónítọ̀hún tán ṣe pé. ní Mr. Níyì Fádìjì Ọláníyì Fádìjì. n tẹ́ ń sọ báyìí ní kábíyèsí yẹn gbé onítọ̀hún ṣépè. bẹ́ẹ̀ ni. wípé. ó ní kó fọ́ ní kó gun ó fẹ̀yẹ̀ jẹ́ rẹ̀ wẹ̀. onítọ̀hún sì ní jàǹbá ọkọ̀. kó tó ó gbéra níbí kó tó dé lọkọjà mọ́tò padà nù. èyí tó tuntun wá bà wá lẹ́rù ní sísẹ̀ntẹ̀lé kò tí ju oṣù bí akáàpé bí oṣù kan síbi tí a wà yìí ló tún ṣe ayẹyẹ àwọn olóyè kan títí àwọn ibòmíràn tán lọ ó ní
àwọn ọmọ àdúgbò yìí bóyá lè rí ènìyàn tó rìkọ́ọ̀dù ẹ̀ sórí sẹ́ẹ̀tì pẹ̀lú àwòrán ọba nípolẹ́bí tó ti ń fi ìnúta yìí gẹ́gùn bóyá ti lè ní pé àwọn mìíràn á lọ kò ní dé ó láwọn mìíràn ọkọ̀ wọn wọ mi ó ní tọ́mátì wà ó ní wọn ò ní rí ṣe lọ́hùn ó ní wọn ò ní rí ṣe ìyẹn tún wá bà wá lẹ́rù gbogbo lẹ́yìn àárẹ̀ náà a tún ti rí ènìyàn bíi 4 tó ti kú lẹ́yìn ẹ̀gún tó gùn yẹn ṣùgbọ́n abẹ lọ́rùn àwọn ẹ̀gún yẹn k'Olúwa kó bá wa parẹ́ eléyìí tó ní wàá ṣe paríparí rẹ̀ àwọn aṣojú wa tí wọ́n jẹ́ aṣojú ní òkè lọ́run ó fún àwọn méjì tó jẹ́ aṣojú ní ìwé ó fún wọn ní mi ò kàwé yẹ o ṣùgbọ́n wọ́n ní ìwé suspension bàbá sífù ọ̀dọ̀fin gẹ́gẹ́ bí olórí tó wà níbí nígbà tí olórí ti lọ ó tún fún bàbá wa sífù ọlọ́tí ọláfíàjì ó tún fún a sì wá ṣe ìpàdé ní jọ́sàn bí tá a ti ń ṣe ìpàdé èmi náà ló wá sọ pé nígbà tó ti rí bí eléyìí tá a máa fẹ́ lọ tẹ́lẹ̀ tí a ò rọ́nà lọ ọba Núpé ló fi àyè sílẹ̀ láti pé ká lọ nígbà tó fún àwọn olórí wa níwèé pé ká máa wá sí ìlú Ìpólé mọ́ àwa tá a jẹ́ ọmọ ẹ̀yìn kí ni a fẹ́ lọ ṣe nígbà tí a ti bẹ̀ ọ́ àti ṣe oúnjẹ ká ṣe aráàyàn nílé aráàyàn lẹ́yìn odi tí ó ní òògbà tó jẹ́ pé ẹ̀gún ni ìbínú ni ní gbogbo ìgbà mo ní tó má rí bẹ́ẹ̀ gbogbo àwọn olóyè tó wà níbí wọn ò gbúdọ̀ kọjá lọ sí ìsàlẹ̀ mọ́ títí a fi lọ síbi tí a fẹ́ lọ títí wọn fi yanjú gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí òun fúnra ara rẹ̀ ló fún olórí wa àti àwọn àtẹ̀lé wọn níwèé pé wọn ò gbúdọ̀ wá ìyẹn làwa náà ti wá ròyìn pé nígbà tó máa fi àparí sun àlejò mo ní ilé ti tó lọ torí o ìṣẹ̀lẹ̀ yìí lẹ́sẹ̀ rí àwọn mọ̀mọ́ wọ̀nyẹn tí wọ́n kó ejújù dání ìgbà mìíràn wọn á sírísí lóríṣiríṣi nítorí náà k'Olúwa Ọlọ́run kó ràn wá lọ́wọ́ ohun tó wá fọ̀ sí ọba nítorí pé jẹ́ káwọn ènìyàn mi kí ó lọ ohun tó sì kù nìyẹn jẹ́ káwọn ènìyàn mi kí ó lọ àwa tí ó sì kù síbí k'Olúwa kó dáàbò rẹ̀ bò wá k'Ọlọ́run fún àkóso àánú fún wa àti kúrò ní àpà Ìpólé àti wá sí ìlú Ìnúta nítorí náà ilé la wà àwa kì í ṣe àlejò mọ́ lóòótọ́ gbogbo wa àlejò ní nílé ayé ṣùgbọ́n níbi tí a wà lónìí a ti wà nílùú wa ìbáṣepọ̀ wa kò lè ṣeé ṣe mọ́ nítorí náà a ti padà sílé k'Olúwa Ọlọ́run kó dì wá mú kó sì wà pẹ̀lú wa ó jẹ́ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. ẹ ṣe gan-an ni ìgbésẹ̀ wo ni ìlú ti gbé lẹ́yìn ìgbà tí gbogbo wàhálà yìí ti ń ṣẹlẹ̀ ṣé ti ké sí ṣé ti dé tìgbọ́ gómìnà àti pé wàhálà yẹn ṣé kò kàn àwọn níbẹ̀ yẹn rárá ni. ẹ ṣe ẹjọ́ láìsí ariwo ọ̀rọ̀ tán béèrè yìí wàhálà yìí láti ẹnu omi tí ẹ ń wò yẹn wàhálà yìí kò kàn wọ́n o kò sí kú ọ̀dọ́ lọ́hùn wọ́n ń jẹ bọ́n ṣe ń jẹ wọ́n mọ bọ́n ṣe ń mu ìgbà tọ́rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ àwa lọ sí oníkà lọ ṣètìtù àdúgbò wa kí la irú ètìtù wo la fẹ́ lọ ṣe àdúrà là ń gbà níbí ibi ni ilẹ̀ Ọlọ́run pè nílùú Ọlọ́run nítorí náà gbogbo tó ń ṣẹlẹ̀ níbí kò kàn wọ́n nípa àwọn tó wà lọ́hùn ìyẹn náà ni ó wáyé lẹ́nu ọjọ́ bíi mélòó kan wọ́n ní àwọn kan kóra àwọn jọ lọ́hùn bóyá bí aṣojú pé wọ́n fẹ́ dá sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin ìlú Ìnúta àti ìlú Ìpólé lọ́hùn mo wá fèsì wípé níbo làwọn àràfà mẹ́fà wà lọ́hùn níbo ni àwọn aṣojú wà lọ́hùn láti bí ọdún tó lọ tí wàhálà yìí tó ti ń ṣẹlẹ̀ àwọn fún èèyàn ní suspension ìsọsí Olúpolé dẹ̀ sì dúró báyìí pẹ̀lú àṣẹ pẹ̀lú ìrùkẹ̀rẹ̀ ó dẹ̀ sì ń gbé àwọn ọmọ àwọn olú ọmọ ó gbé wọn gẹ̀gún ẹ sì ń ṣe àṣẹ ẹ ń ṣe àmì mo ní tí ó yẹ kó wá níbẹ̀ ohun tó yẹ kẹ́sẹ̀ lọ́jọ́ yẹ kẹ́wọ́ lẹ̀ síwájú rẹ̀ ìkan náà ni wá Olúpolé má jẹ́ orí bẹ́ẹ̀ dáríjì wọ́n ó ní kéré ó ní wọ́n máa kú ẹ̀yìn náà ní bẹ́ẹ̀ ni. orúkọ tèmi ni Ọlábọ̀dé Ọlákúnlé tí gbogbo èèyàn mọ̀ sí Afọbajẹ bàbá mi ni olórí àdúgbò ìlú yìí báyìí lónìí àwọn ní Chief Ọ̀dọ̀fin yẹn àwọn ní igbákejì Chief Ọ̀núta so igbákejì kábíyèsí Ọ̀núta ni wọ́n jẹ́ so gbà tí ò ti sí Ọ̀núta igbákejì wọn ló ń ṣe àkóso lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n bàbá ò sí nílé báyìí àwọn náà bá ti wà níbí ẹ̀ bá ti bá wọn sọ̀rọ̀. nígbà tí wọ́n fi Ọ̀núta tó jẹ lọ tí wàhálà fi ṣẹlẹ̀ yìí tí wọ́n fi wọ́n jẹ ṣáwọn náà ò tẹ̀lé wọn lọ láti lọ joyè ni ṣe báwọn ní igbákejì. àwọn ní igbákejì in fact bàbá gan wà lára àwọn tó sọ pé kò sáyé pé láyéláyé pé àwọn ò gbà kí wọ́n lọ jẹ Ọ̀núta ní ìsàlẹ̀
ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí wọ́n ti sọ ṣáájú nígbà tí Ọ̀núta tó fẹ́ jẹ tó wá bẹ̀rẹ̀ sí ní bẹ gbogbo wọn pé kán jẹ́ kóun lọ jẹ nǹkan tóun bá fẹ́ jẹ kán jẹ́ kóun jẹ nǹkan tóun fẹ́ jẹ kíákíá pé gbogbo àwọn nǹkan tóun rà ló ti bàjẹ́ gbogbo kinní ló ti ṣe gbá tó ti bẹ̀rẹ̀ sí bẹ̀ wọ́n gbogbo wọn ṣẹ̀wá fọwọ́ sí pé ó dáa lọ jẹ nǹkan tó bá fẹ́ jẹ. Wọ́n fọwọ́ sí èèwọ̀. Wọ́n fọwọ́ sí pé ìgbà tí ohun tó jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá ti fẹ́ jẹ Ọ̀núta bẹ́ẹ̀ yẹn tí ìdílé yẹn bá ti mú ènìyàn bíi 2 tàbí 3 tó bá ti mú wọn wá sí ọ̀dọ̀ àwọn olóyè yẹn ni à ń pè ní Ọ̀núta in council. Ṣé mọ̀ pé nígbà tó bá ti gbọ́ Ọ̀núta in council gan ẹ ti mọ̀ pé kì í ṣe olóyè lásán ṣá. So àwọn olóyè yẹn Chief Ọ̀dọ̀fin ni olórí Ọ̀núta in council. Ọ̀núta ni olórí pátápátá. So àwọn Ọ̀núta in council yẹn wọ́n máa wá gbé ìgbésẹ̀ láti gbàdúrà sí ní gbogbo ọ̀nà tó má ti lè gbàdúrà láti mú ènìyàn kan nínú àwọn bíi 3 tàbí 2 tí ẹbí bá ti gbé kalẹ̀. So àwọn wá ti wá gbàdúrà sí wọ́n rí pé ókè o ibi tí wọ́n ti gbàdúrà àti ọ̀dọ̀ onífá o àti ọ̀dọ̀ àwọn wòlíì o wọ́n ní ẹni tó mú rèé. Àwọn bàbá wọ̀nyí dẹ̀ ní wọn ò ní fi igbá kan bọ̀kan nínú. Ẹni tó mú náà ni wọ́n fà kalẹ̀. Òun náà ni wọ́n sọ pé bóyá lágbájá lówó tàbí lágbájá ò lówó. Àwọn tí wọ́n jọ ń di oyè kì í ṣe pé bóyá ó dà pé òun gan ló fẹ́ jẹ́ ni pé tí ò lówó kankan. Tí mo bá gbọ́ yín yé àṣìṣe bẹ̀ ni pé ẹni tí wọ́n fi jọ Ọ̀núta yẹn lọ ó lọ kúnlẹ̀ sí níwájú kábíyèsí Olúkòlò. Ó kọjá omi. Wọn ò dẹ̀ tún ṣe ètò yẹn lóru bí wọ́n ṣe ń ṣe. Nígbà tó yẹ kán ṣe. Bó ṣe rí gan-an nìyẹn. Àwọn ètò yẹn tí mo bá gbọ́ yín yé ń tẹ̀sán ni pé àwọn ètò yẹn wọn ò tẹ̀lé bó ṣe yẹ kí wọ́n ṣe. Ó ní ètò bí wọ́n ti ń jẹ Ọ̀núta gbogbo àwọn ètò wọ̀nyẹn wọn ò tẹ̀lé. Ṣẹ́rí ní alẹ́ ọjọ́ tó máa fẹ́ jẹ Ọ̀núta yẹn ẹni tó bá ti jáde ó ti mọ̀ pé òun ò wọlé mọ́ títí tí ilẹ̀ fi máa mọ́. Tó bá padà wọlé ó ṣeéṣe kó wá léwu fúnra ẹni bẹ́ẹ̀. So ẹni tó bá ti mọ̀ pé òun ò lè dúró lóru mọ́jú kó má jáde rárá wọ́n á ti sọ fún wọn. So ètò tó lágbára ni ṣùgbọ́n àwọn ètò wọ̀nyí wọn ò tẹ̀lé ní àkókò tí a ń sọ yìí. Now nígbà tí gbogbo ọ̀rọ̀ ṣẹlẹ̀ torí ìbéèrè tí ẹ béèrè lọ wọn tí mo fi jáde wá ni wípé nígbà tí gbogbo nǹkan yẹn ṣẹlẹ̀ ìgbésẹ̀ wo la gbé. Ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé a ti kọ́kọ́ ránṣẹ́ níbi ìgbà 3 ni àwọn ènìyàn lọ láti lọ bẹ̀ Olúpọ̀lé wípé kó jọ̀ọ́ àwa ò fẹ́ kí wàhálà ṣẹlẹ̀. Nǹkan tẹ̀mí sọ ni pé ṣé mo mọ̀ bóyá èmi ló máa tọ́ kọ́kọ́ kàn nígbà tí n bá wá gbà tí n bá lajú mi kalẹ̀ ká tún jẹ èèwọ̀ lẹ́ẹ̀kejì ṣé mo mọ̀ bóyá èmi gangan ló máa bẹ̀rẹ̀ láti orí ẹ̀ kò sẹ́ni tó mẹ́ni tó kàn nítorí ìdí èyí àkọ́kọ́ ránṣẹ́ a lọ bẹ̀bẹ̀ ìgbà tó wá dé pé kò gbọ́ tó bá rí bẹ́ẹ̀ kò sẹ́ni tá a lè fẹjọ́ wọn sùn ní gbogbo òpólé ṣùgbọ́n àwọn aláṣẹ wà tá a lè fẹjọ́ wọn sùn tá a lè bẹ̀ sí wọn kán bá wọn bẹ̀ wọ́n kán jẹ́ ká jẹ́ òun la fi ní Èkìtì state deputy governor òun ni olórí chieftaincy affair a ní ministry of home and chieftaincy affair ṣùgbọ́n anything tó bá jọ mọ́ ọ̀rọ̀ olóyè iwájú deputy governor náà ti ń parí ẹ̀ a gbé ìgbésẹ̀ a kọ lẹ́tà lọ sí ọ̀dọ̀ deputy governor pé your excellency ma ẹ bá wa pé Olúpọ̀lé kẹ́ bá wa bẹ̀ àti lè sọ pé à ń lọ kẹ́ bá wa bẹ̀ wípé kàn jẹ́ ká jẹ oyè ní ibi tí a ti ń jẹ oyè. Pẹ̀lú ìlànà tí a fi ń jẹ. A wá sọ fún wọn nínú ìwé yẹn wípé èyí tá a jẹ gbẹ̀yìn tí a lọ jẹ ní palace ní iwájú Olúpọ̀lé a wá fi líìsì gbogbo àwọn èèyàn tó kú. Tẹ́ bá wo líìsì yẹn èyí tó wà nínú ìwé àti èyí tí ò wọ̀ ìwé pẹ̀lú àwọn tó wà lórí ipò ààrẹ á tó èèyàn mélòó. Líìsì tá a kàn jòkó lójú kan tá a kọ níta tá a wá sílé. Tẹ́ ẹ̀ ṣe consultation láti mọ́ láàrin ara wa tá a kọ níta a kọ 53. Níjókòó ẹ̀ kan. Ìgbà tá a wá wálé tá a wá ṣèpàdé níbí líìsì náà bẹ̀rẹ̀ sí ní àdìmọ́ àkọ ẹni báyìí àkọ ẹni báyìí ó lé ní 80 nígbà táwọn ọmọ akọ tán. So àwa. Ìròyìn kan tiẹ̀ jẹ́ kó yé mi pé ó tó 200 èèyàn tó kúpó lé nígbà.
ṣe tọ́ba ní pé ká fi ti léwọ́ torí ìgbà tá a kọ́ àkànkọ́ ọmọ tí ò tí ì pé 20 àwa ò kọ́ ọmọ tí ò tí ì pé 20 ìfá bóyá la kọ́ ọmọ tí ò tí ì pé 30 nígbà táwa fi ń kọ́ àwọn àgbàlagbà nìkan lẹ́kọ̀ọ́ àwọn àgbàlagbà pé ọ̀dọ́ ẹ̀ṣẹ̀ àwọn pé ọ̀dọ́ làwọn fi sẹ́nu pé ọ̀dọ́ ń kú ọ̀dọ́ nìkan la kọ́ ẹ̀kọ́ ọmọ wẹ́wẹ́ àkọ́ ọmọ wẹ́wẹ́ mọ́ so tí wọ́n bá sọ wípé ó pé gba kì í ṣe àsọdùn torí àkọ́ ọmọ wẹ́wẹ́ rárá nínú àwọn kan tá a kọ́ now ìgbà tí àdẹ̀gbé ìgbésẹ̀ ta lọ sí ọ̀dọ̀ igbákejì gọ́vnà akọ̀lẹ́tà sí chieftaincy affair ṣùgbọ́n ipò tí Èkìtì state wà títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ yan commissioner for ní àwọn ministries wọ̀nyẹn ni ìgbà tá a débẹ̀ ni permanent secretary tó wà ń bẹ̀ tó retire so wọn wá lè ṣiṣẹ́ kankan kò sí permanent secretary kò sí commissioner lẹ́tà wá wà níbẹ̀ ṣùgbọ́n nígbà tá a tún wá gbọ́ pé níta kan yẹn kò ṣe nǹkan kan wọ́n tún ti fẹ́ lòmíì jẹ́ o bá a ṣe gbọ̀nà kóòtù lọ nìyẹn pé tọ̀ tí tìgbẹ̀yìn ò bá ṣe é ṣe ti court wọ́n wà ń sẹ́ṣà lérí wọn lò la lọ gba court injunction bá a ṣe gba court injunction ó kù ọ̀la tán fẹ́ jẹ́ la mú court injunction wá lé ní ṣẹ́ni pọ́lọ́n ló yọ wá. tí wọ́n fẹ́ jẹ oyè yẹn. wọ́n fẹ́ jẹ oyè yẹn nírú ọ̀la la mú court injunction wá lé ní. ṣé nínú yín náà ti fẹ́ fi jẹ́. ọmọ ìpínlẹ̀ ìnúta iná náà fẹ́ fi jẹ́ ọmọ ìpínlẹ̀ ìnúta iná náà fẹ́ fi jẹ́ ṣe mọ̀ pé kò possible bí èèyàn bọ́ba ọ̀ṣẹ́ ní rí èèyàn kan tá a sọ pé mo á jẹ́ ká jọ ṣe gbogbo ènìyàn náà ò lè wà ní ojú kan náà so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ìgbà tá a gbọ́ yẹn láàrin ọjọ́ kan sí méjì láti ti lọ ṣe court injunction tá a mú yẹn wá so láti ìgbà yẹn náà wá dá dúró ṣé wá rí court injunction tó wá mú wá òun ló wá bí ìgbésẹ̀ tá a gbé pé tọ̀ níbi tó dé dúró yìí o à ń ṣe kí ni o à ń lọ à ń padà sílé àti ẹ̀wá joyè mọ́ ibi tí wọ́n ti ń jẹ oyè kan lọ́wọ́ ní ọ̀gbọ́n tó tẹ̀lé wa ní kábíyèsí ti bẹ̀rẹ̀ sí ní ṣépè ló ń gbé wa gẹ́gùn tó tún sọ fún wọn pé kán kìlọ̀ fún àwọn ọmọ wọn nínú ta nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sí wọn nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sí wọn kábíyèsí sọ wípé òun máa ṣí ogun sí wa àwa wò wípé àwa already àti jagun ó bẹ́tà ká kú máa lọ sí ilé wa la fi wá gbé ìgbésẹ̀ ta tún kọ lẹ́tà míì gẹ́gẹ́ bí ìlànà tí ó yẹ ká ṣe a kọ lẹ́tà sí gbogbo àwọn tó yẹ ká kọ lẹ́tà sí láti ọ̀dọ̀ chairman local government títí lọ dé ọ̀dọ̀ deputy governor la kọ lẹ́tà yẹn lọ a dẹ̀ mọ̀ wípé kò possible ká kọ lẹ́tà pé à ń lọ kí ìlú tí a wà tẹ́lẹ̀ ká má jẹ́ kí wọ́n gbọ́ a kọ notification letter a kọ sí kábíyèsí bàbá ọgbà gbogbo àwọn tó mú wá ló ń lé wọn pátá gbogbo àwọn tó mú wá ṣùgbọ́n wà ní evidence lọ́wọ́ pé a ti send letter sí akọ̀wé court mú letter wá wọ́n lé wọn jẹ́ kẹsẹ̀ so ẹ mọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé bẹ́ẹ̀ làwọn fẹ́ jòkó sí síbẹ̀síbẹ̀ pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe rí tí wọ́n ní pé wọ́n yan ìgbìmọ̀ pé kí wọ́n pẹ̀tù sí wa nínú ní kábíyèsí gbé kan nínú wa lọ sí kóòtù ṣé àwa yẹn làwọn fẹ́ sọ pé a fẹ́ lọ ṣe ìpàdé kinní kan tí tó ń gbé wa lọ sí kóòtù báyìí. àná lẹ ti kóòtù. àná la ṣe lọ sí kóòtù àná la ṣe lọ sí kóòtù làwa ní pé a fẹ́ gba pé àwọn kan wà tán fẹ́ wá ṣe píìsì irú píìsì wo ló fẹ́ ṣe so wọn àmọ́ pé irú píìsì yẹn wọ́n fẹ́ fi tàn wá ní àdẹ̀fẹ́ wàhálà fún ara wa kó fún wa láyè ká dá dúró gẹ́gẹ́ bí ìlú tí a jẹ́ láti ìgbà ìwáṣẹ̀ jù bẹ́ẹ̀ lọ a ti gbé àwọn ìgbésẹ̀ o letter of autonomy wa ó wà níwájú gọ́vnà bọ̀ bóyá bí Èkìtì ò tí ì ṣe sẹ́tù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ò tí ì jẹ́ kán pè wá láti pé ká wá sọ ìdí tá a fẹ́ lọ àdẹ́ẹ̀dẹ́bẹ̀ a sọ fún mi ṣàlàyé ọmọ yẹ yìnbọdún dé ọlọ́ta kò sáìsàn kan tó ṣe bẹ̀tẹ̀ ìkíní yẹn máa ń dún lọ́gànjọ́ òru tó bá ti dàrá 1 to 2 in the night ìkíní yẹn láàrin ìlú yìí láàrin òru ìkíní yẹn ti dé nìyẹn so ibi tó bá ti wọ̀ wàhálà dé síbẹ̀ yẹn ibi tí eléyìí ọmọ àbá ìkọ́lé kí ni orúkọ ẹ̀ tó níyì fàdíjì ó wà ní Àbújá ìgbà yẹn kìnìún yẹn dé ó dénú ilé wọn ó ní
ó ní ìgbà tó kinní yẹn dédé wá bá òun ó ní bọ́lá ọ̀tí ó lóun ṣàdìdé ó lóun bẹ̀rẹ̀ sí gbàdúrà báwo lè kinní yẹn ṣe rí ó ní kinní yẹn ṣe mo wá sọ fún mo ní lánàá mo ní kinní yẹn tẹ̀ kọjá báyìí kinní yẹn kì í kọjá sẹ́ẹ̀dì kan jòmí lọ́wọ́ ẹnu àdúgbò yìí ilé ibi tó máa ti ṣe hùhù tó bá ti wọ̀ yẹ wọ́n máa kú ni láti dálẹ̀ wọ́n máa gbé wọn wá ni. bá a máa ṣe sunkún lé ìsàlẹ̀ yẹ bẹ́ẹ̀ náà a máa sunkún lókè bẹ́ẹ̀ náà a máa sunkún ní ìsàlẹ̀ kí ló fà á. gbogbo ibi táwọn ọmọ wa lọ pátápátá tán ti lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọ́n lọ sórí òkè wọ́n lọ sílé adáhùn ṣe ibikíbi tán lọ wọ́n ní àti inú ta ti jẹ ìwọ̀. wọ́n ní kí ni solution yìí kan tán ọ̀nà àbáyọ wọ́n ní kò sọ̀nà àbáyọ pé kán má ṣe mọ́ wípé èèwọ̀ yẹ kò sí ọgbọ́n láti pé kán kò gbẹ́bọ́ kò gbá ètùtù ju pé kán stop ẹ̀ ìdí ìyẹlẹ àwọn ọmọ wa tó wà nídàálẹ̀ adélẹ́sùn wa ṣe gbogbo ní ni máa kéré wálé ọ̀nì kan máa sọ pé ní kéré wálé òun gan àforí ara rẹ̀ di torí pé ìdáhùn lẹ́ẹ̀pàun kẹ́kìtì ọ̀gán máa ṣe orí ara rẹ̀ ló máa ṣẹ̀lé ọ̀nì máa ṣe ní wálé òun fúnra ara rẹ̀ láàárẹ̀ ìwú rẹ̀ so ká máa kúrò ní orísun wa wà nínú ìfúnpá ìgbé. ṣe rí sórí kìnìún tẹ tán lẹ́sí bíi ibẹ̀ náà tẹ máa ń jẹ oyè Ọ̀núta ní aago kan lóru 1 night tó bá ti kúrò níbi báyìí àwa lọ dúró sí junction tó wà lébẹ̀ yẹn ọlọ́pàá wà lọ́dọ̀ ẹ̀ títí tí lẹ́gbàá tilẹ̀ máa ṣe mọ́ bẹ́ẹ̀ yẹ ó lílé ibi tó máa dúró sí fún 7 days kì í ṣe pé kó gbéra kó lọ sínú ilé ara rẹ̀ no not like that ibẹ̀ yẹn ló máa dúró sí wo Ọ̀núta kan ní ọmọ ìyá mi. wo ẹ ká ń sọ orúkọ ẹ bẹ́ẹ̀ ẹ rí pé. ìyá mi ló bí òun náà bí lèmi ọmọ bàbá mi ní. Ọ̀núta Bọ́dúndé Ọláoyè. ìyá mi ló bí bàbá mi ló bí. eléyìí tó ṣàjẹ̀ kú nísìnyí eléyìí tó ṣàjẹ̀ kú nísìnyí wo òun náà ṣiṣẹ́ bí àwọn ará ilé náà àrò owó fi ṣe. nígbì gbèsè tẹ pọ̀ jù àrò owó fi ṣe òun lọ́wọ́ nínú bí. ọkọ̀rùn-ún àwọn fúnra ẹ tẹ́ máa bọ̀ wo eléyìí. ẹ filẹ̀ ẹni ìdí yẹn kò ní ìdí kan ṣe. wo Ọ̀núta kan lélẹ́yìí tó ṣáájú ẹni yẹn. òun lélẹ́yìí tó ká ìgé yìí. so tí ẹ rí ilé ayé tá a wà kò sí. ibi ni ààfin Ọ̀núta ibi tó máa ń ṣe Ọ̀núta sí. ibi tó pé ní ààfin rẹ̀ ni àwọn tó ṣáájú àwọn wọ̀nyí báyìí wọ́n ti sin wọ́n sẹ́yìn lókè lọ yẹn bẹ́ẹ̀ àwọn tó ṣáájú wọn wà lẹ́yìn Èkìtì yẹn. so tá a bá fẹ́ kó ààfin mi báyìí ibi tá a máa kọ sí ni. lẹ́yìn ń bẹ̀ yẹn. bẹ́ẹ̀ni. so ibi ni ilẹ̀ ààfin Ọ̀núta. gbogbo àwọn tó ṣáájú àwọn ọba tó sì síbì wọ̀nyí ó wà lẹ́yìn bí tó sì wọ́n sí àwọn bàbá wa wà níbẹ̀. bàbá kó bí mi òun lọ́jọ́ ṣáájú rẹ̀ àwọn wà lẹ́bẹ̀ ni Ọ̀núta Àjàtà ọ wà lẹ́bẹ̀ ni. tí Ọ̀núta méjì ló tẹ̀lé ra níbẹ̀ yẹ Ọ̀núta kéré máa sọ gbéra Àjàtà tì í. Àjàtà méjì ló wà lábẹ́ rẹ̀. tó kú láde láìpẹ́ tó bá ọ̀rọ̀ yẹ tó bá ọ̀rọ̀ yẹ rẹ̀ òun ló sì kì í. òun ló wà lẹ́bẹ̀. sẹ́ẹ̀dì bẹ́ẹ̀ yẹ. ọdún méjì ọdún kan àbọ̀. tó tún tẹ̀lé tó ṣe wáyà kì lọ́wọ́ wọn sí òkú rẹ̀ sí yáàdì nínú ọbẹ̀ yẹn. ọmọ tí tó ṣe wáyà kì tán sí ẹ̀wọ̀ wọn sí sínú bí ẹ̀wọ̀. nígbà tí forí balẹ̀ ní ká ń pè ní ojú ìkọ̀tá ní Ìnúta ibẹ̀ náà ń pè ní ojú ìkọ̀tá tó lóye tó bá tẹ já wọ́n á yí bí káàkiri. tó lóye tó bá tẹ jẹ nígbà tó lóye kì í ṣe Ọ̀núta o bẹ̀tù tó lóye tó bá wà lábẹ́ tó bá tẹ jẹ wọ́n á wá síbí wọ́n á gbé ẹmu wọ́n á mú bí. Ọ̀núta jẹ bí láti àkàtà rẹ̀. àkàtà rẹ̀ níbí. àtò lórí gan. nígbà tó máa joyè yẹ tán ẹ máa tẹ̀lé mi. tí Ọ̀núta tó bá ti joyè ẹbẹ̀ yẹn ló máa dúró sí láàrin ọ̀nà yẹn ẹbẹ̀ ló máa láti aago kan yẹn títí lọ da nǹkan bíi 6:30 ní àárọ̀
láṣẹ̀ṣẹ̀ wá gbéra a wá lọ sílé ọ̀rọ̀ kùrọ̀ olóyè bíi. so ìwọ báyìí ọ̀nà ta eléyìí tó dolóhùn gbé yẹn ọ̀nà ta tó bá ti kú òkúta rẹ̀ rí ni. ọ̀nà ta tó ẹni tó jẹ tí wàhálà fi ṣẹlẹ̀ yìí tó náà ti papòdà yìí tó náà ti kú yìí aṣọ tí wọ́n fi ṣe oyè fún. òun aṣọ tó fi ṣe òun nìyẹn. ó dìgbà tí ìbí bá tó jẹ kan tó change aṣọ yẹn. ṣẹ́rí nígbà tó bá ti gbé wá síbi tó bá ti gbé ọ̀nùta síbẹ̀ yẹn níbẹ̀ ni àwọn èèyàn ti máa kí kábíyèsí ibẹ̀ ni gbogbo wọn ti máa kọ́kọ́ kí. kábíyèsí ni wọ́n máa ń kí ọ̀nùta. tó bá ti èyí tó ń jẹ ní òru yẹn tó bá ti jẹ tán gbogbo àwọn tó wà níbẹ̀ tí wọ́n fi jẹ wọ́n á dọ̀bálẹ̀ wọ́n á kí kábíyèsí. ṣé ẹ rí eléyìí tán jẹ ní tàbúrò mi tí mo jíye fún yín yẹn èmi ni mo lọ gba àpúrúfà ẹ̀. ọjà pẹ̀rẹ̀gọ́ yìí. láti ilé òfẹ́ wá. èmi ọlọ́dẹ wò lébà ìdíjà tí mo lò yèrè lé 30 years ago. ọjà ní ètò rúbẹ̀. ọba olùkọ́lé ló ti ní náà ó ní tirẹ̀ lọ́wọ́ àwa náà ní tiwa ní ọba òsibí ní màá ní gbogbo orí àti agbègbè. ẹjọ sà ṣẹ́rí ibi báyìí ibi náà ti ń bọ Ògún Ìnúta. bẹ́ẹ̀ni. ibi ni ojú Ògún Ìnúta. láti Ifẹ̀ náà dé tí mo wá bí. láti Ifẹ̀. torí pé ọ̀nùta tẹ̀ ń wò yìí àti Ifẹ̀ ló ti wá. ọ̀nùta lọ́nà ọ̀dáyẹ. ọba onípolé ló sì ní ṣe kejì ilé. Ifẹ̀ ló ti ṣẹ̀ wá àwọn mẹ́ta ni ọ̀nùta ọlúrà pẹ̀lú onítàjì. ọmọ ta ni wọ́n jẹ́ nífẹ̀. ọmọ ìyá ọmọ bàbá ìfámìlì. ìran wo ni wọ́n nífẹ̀. ìran Òsíkọ́là. lẹ́yìn tá a gbọ́ àwọn ọ̀rọ̀ bàǹtàbàǹtà yìí tán a ló ṣe pàtàkì káwa náà ò rí kọjá odò láti ṣàbẹ̀wò sí kábíyèsí Olúpọ̀lé ti Òpólé Ìlọ́rọ̀ kábíyèsí ọba Tọ́lá láti lè gbọ́ ọ̀rọ̀ tẹnu tiwọn náà nítorí pé agbọ́jọ́ nìkan dá àgbà òṣìkà ní Yorùbá pé. ẹ ká san máa ẹ ká ń sà yes ẹ jọ palace Olúpọ̀lé Ìlọ́rọ̀ là ń lọ straight lápọ̀ tún àbí ok ẹ ṣé gan ni o. jìnnà síra wọn náà. Yes sir. Yes. Ẹ jọ̀ọ́ kábíyèsí la béèrè. God bless Nigeria. The country is cheap. Kábíyèsí o. Kẹ́ pẹ́ fún wa o kábíyèsí. Ọmọ yín kan ló ń bá yín sọ̀rọ̀ o. Ọlákúnlé Fásùgbà. So in fact mo ṣe dé palace wọ́n ní ẹ ò sí ní around. So àwọn nǹkan kan ló tiẹ̀ jẹ́ kí á wá kábíyèsí. Lórí ọ̀rọ̀ Ìnúta ni ó jẹ́ ká wá kábíyèsí. stranger mi ni wọ́n àlejò mi ni wọ́n. Ọ̀pẹ̀jìnà bá dé Ìpolé ìgbà tó ní Dàgbàjì ń lọ kúrò ní Ìpolé wọn wá àwọn ọlọ́tẹ̀ ni wọ́n àwọn kọ́ nígbàjì lọ. So àlejò ni wọ́n tẹ́nàntì mi ni wọ́n nílùú kò jù yẹn lọ. Ẹ bá fẹ́ rí mi ẹ padà wá màá narrate story ẹ with documentary fact ni. Ẹni kan kó fáàkì mi. Hello sir, mo wà ní kábíyèsí. Ẹ jẹ́ sọ fún wọn pé kán kó sábàánì fact ṣẹ́rí kéèsì ti wà ní court. Okay. Wọ́n ti gbé mi lọ sí court. Okay. Ọ̀rọ̀ tó bá dẹ̀ ti wà ní court mi ò fẹ́ máa sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́. Okay. Ò ní ìdìgbà máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó wà ní court. Ẹjọ́ pé ṣé evidence tán ní tán fi jálejò mi I will provide it. Okay. Òkè tẹ́ wọ́n tẹ̀ ẹ̀yin náà lọ́wọ́ fídíò òkè yẹn tẹ́ rókè yẹn òkè omi yẹn àwọn ọ̀gbọ́n mẹ́ta ló wà bẹ́ẹ̀ kì í ṣe yọ kan ọ̀gbọ́n mẹ́ta 3 quarters ló wà lẹ́yìn omi yẹn
quarters mẹ́ta. Okay. Ó yé mi kábíyèsí. Quarter mẹ́ta ló wà ńbẹ̀ yẹn nínú quarters mẹ́ta yẹn. Okay. Ọ̀gbọ́n mẹ́ta ló wà lókè yẹn kì í sáwọn nìkan ṣùgbọ́n àlejò akadà bí wọ́n gbogbo ilé wọn níbẹ̀ yẹn kò ju 10 lọ. Tó ilé wọn bá pọ̀ jù nínú àárín ibẹ̀ yẹn pátápátá ilé wọn bó jẹ́ 15 àlejò the smallest ni wọ́n nínú ìlú remnant ni wọ́n parasite I can call them parasite. n tó ta wá lára tá a fi wò pé ká wá ó ní pé wọ́n ní àwọn ọmọ àwọn ń kú lẹ́yìn ìgbà táwọn joyè tán. Ọ̀tẹ̀ ló ń pa wọn kò sí kan inú náà fi ń bára fún ẹ ókè láì tí ì joyè báyìí láì tí ì joyè within 30 months láì tí ì joyè èèyàn bíi 10 ló ti kú mẹ́. Láì tí ì joyè àjòyè àjòyè kankan. Láàrin oṣù. Àwọn fúnra wọn ló fi ọ̀tẹ̀ wọn fi inú wọn ló pa wọn fi inú bára wọn jà lébẹ̀. Gbogbo ìlú ló mọ̀ náà. Èèyàn burúkú ló ni wọ́n fẹ́ mọ̀ ọmọ onídàájí ni wọ́n ó yẹ kán bá onídàájí máa lọ. Bàtà wọn ti tẹ̀ mo rò pé nǹkan kan ṣẹlẹ̀ wọn wá bá onídàájí lọ. Onídàájí wa fi wọn lẹ̀ tẹ́ ṣe dọ́kúmẹ̀ntì máa pírísẹ́ǹtì fún ẹni dé ẹni tàbí ẹ bá rí mi. Ọ̀dì mátà ìsìn kọ́. Ìjọba lè yàn kú lẹ́nu ìgbésẹ̀ àti òye mẹ́ta ìgbà yìí. So àwọn ẹbí èèyàn mẹ́wàá kó wọn ti kéré kan yẹn náà sí para wọn. Àwọn ló ń para wọn. Ṣá lè padà wá lọ́la. Kò ní ìdíkẹ́ wá lọ́la because kéèsì ti wà lọ́kọ̀ kan lọ tó kí kóòtù kó dá ẹjọ́. Àbí? Okay sir. Àwọn ló pe ẹjọ́ òfin sí ni mo pè wọ́n lẹ́jọ́ bẹ́ẹ̀ because mo ti bá òfin mi ò ní pe sọ́jẹ́tì kankan lẹ́jọ́. Ṣùgbọ́n tí sọ́jẹ́tì bá pè mí lẹ́jọ́ mi ò ní sá fún wọn. Wọ́n dẹ̀ sọ wọ́n ní ẹ̀pẹ́ nìkan lẹ́jọ́. Ẹni threatening ẹjọ́ threatening nìyẹn threatening the community threatening kábíyèsí kọ́lé kábíyèsí bastard ó kọ́ sórí platform rẹ̀ you know nǹkan tó bá kọ́ sórí platform is undeniable. Olúwo máa sọ ìlú mi di Sódómù àǹgórá mára àlejò dẹ̀ ní o àrùn ìran ẹ̀ àlejò ni wọ́n ní bóòlù ẹ bàbá wọn nílé àtẹ̀jẹ́jẹ́ àjòjì àti tẹ́ gírígírí. Àlejò náà jẹ́ tó wọ́n tẹ ilẹ̀ gírígírí. Ọmọ nílẹ̀ ló máa ń tẹ jẹ́jẹ́ àjòjì ló máa ń tẹ́ gírígírí. Ó dà sà pẹ̀lú fact pé àlàyé tẹ́ ṣe wípé ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́ ẹ̀ lè fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. So àwa náà máa. Àwọn pẹ̀mí lẹ́jọ́ lórí ọ̀rọ̀ nùtà. Gbogbo àwọn tó dẹ̀ pẹ̀mí lọ́jọ́ rẹ̀ wọn kì í sọ ọmọ son of the soil. Bí ò bá ṣe ẹjọ́ ni máa fún ní judgment of 1957 lórí ilẹ̀ wọn. Kò sí ṣòro ẹjọ́. Majority wọn ọkọ̀ tó náà ń gbé àṣàtòdì ayé náà máa kó lórí ilẹ̀ wọn àwọn kan nínú wọn majority 90% wọn ó gba ọkọ̀ tó lọ àbá 5 or 6 of them wọ́n wá ń bá wa gbé gẹ́gẹ́ bí àlejò àwọn a document of 1956 nígbà tí a ro fòspa ìdíje ọ́fíìsà ọmọ adójì tó wá sí ìwọlé tó kọ̀ǹdọ́ sí peaceful pé ó yẹ kán peaceful coexistence nígbà tó máa ń jà lórí oko wọn ní gbogbo gbà ẹ̀wọ̀n ní ìgbà ó ní ibi sáńdá ẹjọ́ yẹn sí nígbà yẹn ní ìgbà tí mo kàn fẹ́ fàyọ̀ finally ni pé àlejò mi náà jẹ́ ìwọ̀nba nǹkan tẹ́ tiẹ̀ ti sọ yìí tí ó ti ran report wa lọ́wọ́. They are my stranger. I have the document. Most far report of 1934 is with me. Eléyìí ti ran ìwọ̀nba eléyìí tẹ́ ti sọ yìí ti ran. That report is with me. Ṣé mo gbọ́dọ̀ ní pé ọ̀rọ̀ wà ní ẹjọ́ èmi bá fẹ́ máa yọ document yẹn fún ní 1 by 1 to prove pé they are my stranger. Gbogbo àwọn tó ń sponsor wọn yẹn wọn kì í sọ wọn ọ̀gbọ́n yẹn àjòjì ni wọ́n. Wọ́n dẹ̀ fẹ́ lọ proof ara wọn ní ẹjọ́ kí ló dé tán sí gbogbo ilé ìtàn ṣe jà wasting time when you sue honors a lie on the person who sue to prove àbí. Wọ́n ti sue kánígbó wọn sue báyìí àníkẹ́ wa lọ́la gbogbo lọ́pẹ́ ìṣẹ́ máa máa yọ fún yín ní 1 by 1 máa máa fún yín. This is 1934.
1946 this 1967 màmá pé títí dé 1980 títí dá 1986. Kí ni ilé ẹjọ́ sọ lórí ilé kí ló sọ lédè ilé kí ló sọ then where did they come from? Àtúnfò ẹ̀. Ok. Nísìnyí ẹni tó kó wọn délùú tó ìjọ tó ṣẹlẹ̀ ní ẹ. Ok. Kò sí wa. Tó sẹ́ni gbogbo mi tẹ fídíò lọ yẹn àwọn kọ́ ló ní wọ́n ralẹ̀ ní ẹ bèrè lọ́wọ́ wọn. Question kan ni mo fẹ́ kí ẹ bèrè lọ́wọ́ ta yẹn wọ́n á fi wọ́n sí olórí. The way the issue of kinship arise. Àwọn akéwì pé ọba nìyẹn ta lé ọba ta ní baba ńlá wọn tó dájé rí. Ta ní baba ńlá wọn tó dájé rí tán lè rí fáṣí àsìpé ọmọ aládé ni. Sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ tó sponsor wọn is political. Not of merit. Issue politics. Because before I become a king, politician they need to the core. So ẹnìkan nínú wọn tó wà ní ọ̀dà opposite side sí mi. Wọ́n ń sọ nǹkan kan. Kí ni yẹn sá? Wọ́n ní àwọn kan ti máa ń jẹ oyè kan nílùú àwọn tó ń pè ní oyè Ọ̀nùtà. Wọ́n ní oyè yẹn. Ọ̀nùtà náà ni mo sọ Ọ̀nùtà is a second in command. Wọ́n ní. Chief Àjàní Sòrùsà wọ́n ní wọ́n jẹ́ sẹ́rí gbogbo táìmù tán jẹ́ yẹn. Wọ́n jẹ oyè during the interregnum period kò sí ọba for 10 years mọ̀ ní lọ́ba. Ẹ̀ẹ́dàn bá ti wá ní ọba. Wọ́n wá lọ fún àwọn joyè without ọba. Ṣé ẹ mọ̀ pé understandable. But there's a chief law. There's a chief law tó bá yẹ pé mo wà rámbà tó fi hàn yìí. Chief law sọ pé ọba ló láṣẹ. Chieftaincy law, yeah. Ọba ni. Ọba náà ti ń jáwé oyè. So torí pé wọ́n ti ń jẹ́ nígbà tí ó sọba. Ó wá ti dùn mọ́ lára ọba ló ń gbìyànjú oyè. Ní gbogbo ìlú tó wà lẹ́kìtì ọba ló ń gbìyànjú oyè. Mo ti sọ fún wọn tí àwọn bá ti fẹ́. Wọ́n ti ní oko ilẹ̀ oko wọn. Àwọn ọlọ́yọ̀ wà ń bẹ̀ jẹ́. Àwa la ń fún wọn nílẹ̀ tán kọ́lé sí. I don't know. Sẹ́ẹ̀rì kéèsì ti wà bọ̀. Gbogbo ẹjọ́ tí mo ròyìn kọ́ọ̀tù ló yẹ kí ló ti máa rò pẹ̀lú document evidence. Ní kọ́ọ̀tù bá dé sọ pé document àwọn present ó jà méjì tèmi lọ. So we will not know what to do then. Okay. Ṣé ọ̀rọ̀ mi yé bẹ́yẹn? Àgbọ́yé. So the matter is in court. Just advise them they should go and wait. They should go and wait for the outcome of the court. Ẹni tí mo gbé lọ sí court, ó ń tẹ́tí ìlú. On prostom olóhùn ní àwọn cottage sí ló kọjá anywhere ó kọ́ sórí platform ni we now say we cannot be looking at this idiot we now take a question law go take the course it's a commissioner it's a criminal case commissioner of police mo kàn report ẹ̀ fún commissioner of police ni pé ẹni tábà ní kò ní ṣe ó lè lọ ṣe kí kàtàwó wọ́n dẹ̀ jáde sí court it's not with èmi ẹlẹ́rìí ìjọba ni mo jẹ́. Pẹ̀lú gbogbo nǹkan tó kọ and threatening you can threaten by the word of mouth you can threaten by the word of social media kó kọ́ sórí media pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ government will not wait until it happen they will invite you. Àbí ẹnìkan kó máa sọ plastic lórí platform ṣe ìjọba ò ní invite ẹ. Bẹ́ẹ̀ni. That's just the situation. Ẹ ṣeun púpọ̀ kábíyèsí. They just invited him for questioning. Bàtà ni pé ẹni tó ń question yìí pé ó ní criminal tendency lọ́wọ́ kan wá jáde sí court. Commissioner of police. Pastor said. Ṣùgbọ́n inú mi dùn pé wọ́n ti àgbé pé àlejò tí wọ́n nínú àlejò kì í rò bọ́ àlejò tó bá ti fẹ́ rò bọ́ ẹ̀wọ̀n bá ń fi sọ̀rọ̀ ẹ̀. Ìlà ò kì í ga ju onílẹ̀ rẹ̀. Ìlà tó bá ti fẹ́ ga ju onílẹ̀ rẹ̀ wọ́n máa ń tẹ̀lé ẹ̀ bá. Irọ́ náà gbà tán sọ pé èèyàn kú. Ìgbà tí wọ́n joyè ń ṣiṣẹ́ èèyàn kú. Lẹ́nu wìdí sọ́tìlá ẹ̀mọ́sì èèyàn mẹ́wàá ló ti kú ládùúgbò yẹn. Ìkànnì wọn ló ń pa wọ́n. Ó dà ẹ ṣé gan. Bóyá tí máa délé, àwọ̀ àti lè sọ̀rọ̀. Ó dà ẹ ṣé gan kábíyèsí. Àlejò ni wọ́n nílùú mi. Ẹ ṣé kábíyèsí ẹ ṣeun gan. Ẹ̀kan advice náà dey you wait for the outcome of the court. Ó dà. Adé jẹ́ kí àwọn èèyàn náà ó because a máa rìpọ́ọ̀tì sáìdì wọn Adé rìpọ́ọ̀tì sáìdì yín Adé jẹ́ kó yáwọn èèyàn yìí pé ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́. Ẹ̀lọ́ ti wà nílé ẹjọ́. Gẹ́gẹ́ bí iṣẹ́ wa. Ilé ìtàn ṣe kò lè fẹ́ mọ ilẹ̀ onílẹ̀ lẹ́ ti ń demonstrate. Ṣé mo pé lẹ́yìn bá jẹ́ gan ilẹ̀ bàbá dàbí
pé tí ò bá ti ṣe pé ilẹ̀ bàbá wa ni. Ìyàwó láti gbọ́ we won that place in 1940. Hello sir. Mo wà pẹ̀lú yín kábíyèsí. Iná fún 1940 lájà àdúgbò yẹn sílẹ̀ 1940. Mo dẹ̀ sọ fún yín pé àdúgbò bíi 3 sí 4 ló wà ń bẹ̀ yẹn kí sáwọn nìkan. Ẹ sọ bẹ́ẹ̀. Ilé tí wọn ò tó 25 fún bẹ́ẹ̀. Àwọn náà sọ bẹ́ẹ̀ pé kì í ṣàwọn nìkan. Wọ́n sọ bẹ́ẹ̀ pé kì í ṣàwọn nìkan. Wọ́n sọ pé ilé 25. Wọ́n sọ pé àwọn pé kò ń ṣàwọn nìkan. Ìkan nínú àwọn afọbajẹ tó àwọn ní the last nínú àwọn afọbajẹ. Wọ́n sọ bẹ́ẹ̀. Ok, torí pé àwọn ní àlejò tó dé gbẹ̀yìn tá a gbà mọ́ra gbẹ̀yìn. Wọ́n dẹ̀ tó lù ú. Ṣé la kó àwọn ọ̀gbọ́n mìíràn tá a sa àwọn èèyàn lọ́gbọ́n mìíràn tá a wá fi wọ́n joyè síbẹ̀. Wọ́n ní tó ń fa wàhálà tiẹ̀ ni pé ẹni tó joyè kẹ́yìn yìí pé kò yẹ kó wá kúnlẹ̀ síwájú ọba. Ẹ rí èyí kan tí mo sọ fún ẹ pé àwọn ló para wọn. Nígbà tó ń dá fáìlì yẹn, ifá tó bá ti kun ọmọ Oòduà nìyí, ifá èèyàn bá kùn. Tí babaláwo gan bá dá bá tí fáìlì bá kùn kí ni the next thing tó lò. Kó joyè ni. Wọ́n jẹ́ oyé wa wípé ẹni yẹn ní fáìlì kún fún ipò yẹn. Ẹ máa gbọ́ ifá ẹ̀ ó kùn. Ó kùn ní kì í ṣe pé ó kún. Ifá kùn. Oníbàyí sì wà láyé. Náà àwọn 3 ló jáde àti ẹnbílòpù wọn. Ẹni wá sọ pé ẹni ló dáa ju òṣùpá ifá ẹ̀ kùn. Ifá ẹni ó kùn. Ó ní kán lọ múra tọrọ ara ẹ̀. Ní ìdílé wọn kì í lójú ọdún 7 àwọn tó ti jẹ sí ìdílé wọn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ bá padà ó ti jẹ wọn kì í lójú ọdún 7 lórí òṣè kan tó fún ẹlòmíràn kò lójú ọdún 2 kan tó kù. Òun dẹ̀ lọ ọdún 5. Ṣé kò ti sọpá sí ìdí? Then kì í ṣe èèyàn nǹkan kejì ò sọpọ́ọ̀tì ẹ̀ pé kó jẹ́ torí pé aláìlera èèyàn ni. Ok, ó ṣàìsàn kó tó jọ. Ó ṣàìsàn kó tó jẹ oyè yẹn. Ọ̀run ta. Èmi ò fẹ́ kí wọ́n fi jẹ́ torí pé ó ń ṣàìsàn. Ọ̀pọ̀lọpọ̀ wa àtàwọn afọbajẹ náà àfẹ́kùn fi jẹ́ torí pé ó ń ṣàìsàn. Bẹ̀tù wọn ní òun náà fẹ́. Ok, mi ò dẹ̀ lọ sí ní orílẹ̀ tí lọ máa píìkì candidate. Gbàtọ́ dẹ̀ dáfà. Ifá sọ pé ipa ẹni fún o. Ó ní kán lọ máa ṣe fìtò. Ìṣẹ́ẹ̀dì kan ṣe tutù. Wọ́n lè ṣe tutù o. Kí sọ́kọ̀ ọ̀gbẹ́ ọ̀gbẹ́ yẹ àjèjì ni wọ́n mọ ọgbọ́n padà wọn. Tó bá yẹ kó àwọn ọmọ ọgbọ́n padà wọn ni máa ṣe ìtúntàn ṣe yìí. Àjọdẹ ní kóòtù gbogbo nǹkan tí mo sọ yìí mo ti kọ sínú statement mi ní kóòtù ẹ jẹ́ ká dé kóòtù. Ó dáa kábíyèsí. Ìwà kóòtù ẹ má jẹ́ ká sọ̀rọ̀ púpọ̀ jù. Ó dáa kábíyèsí. Ẹ ṣeun. Ó fi ìdí ẹ̀ múlẹ̀ pé àjèjì ni wọ́n. Ọmọ nílẹ̀ àtẹ̀jẹ́jẹ́ àtẹ̀jẹ́ àtẹ gírígírígírí. The kingdom tó ti ṣí abájẹ́ pẹ̀lú ọ̀dà community ẹ̀yìn wà láti ìlú yín due to one reason of the other wa bá wa gbé revenants ni wọ́n. Bàbá ká àwọn wọn pé 50 èèyàn. Àwọn bẹ́ẹ̀rì àwọn èèyàn wa ní màmá wa ìyá Alélóyè àti ìyàwó àbúrò rẹ̀ ara àwọn tó bá ìṣẹ̀lẹ̀ yẹn ní lọ nìyẹn ọmọ wa Fádìjì Alálẹ̀ tán náà jẹ́ ká àwọn bẹ́ẹ̀rì wọn wà lẹ́yìn wọn lọ gbogbo ibi tí ẹ ń wò wọ̀nyí àwọn màmá wa ọjọ́ kan ṣoṣo náà kú síbẹ̀ yẹ ẹgbẹ́ mẹ́ta ẹyọ màmá wa Líà Alátúnjí àwọn náà kú rẹ̀ náà sí síbẹ̀ yẹn so òun náà wò wọ̀nyẹn lẹ́yìn ṣọ́ọ̀bù yẹn náà àwọn màmá wa gbogbo tó kú bẹ́ẹ̀ ó ti lọ omi báńdìrì wà lẹ́wọ̀n yẹn o báńdìrì wà lẹ́wọ̀n yẹn. ilé tó dahoro yìí tẹ́ ń sọ pé dahoro yìí. ó kú ìyàwó rẹ̀ kú àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n kú ẹ jẹ́ ká débẹ̀ nígbà yìí bọ̀dá náà ṣiṣi bí. ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ wà lẹ́yìn lọ́hún àbúrò rẹ̀ náà ṣiṣi bí tó jìn ara àwọn tó bá ìṣẹ̀lẹ̀ wọn lọ́yọ̀ nìyẹn. ẹ̀yin èèyàn wa káàkiri àgbáyé nípele tó wà yìí omijé sì ń gbọ̀n mí àánú ń ṣe mí. odò yìí òun la pè ní omi ayọ̀ tẹ́lẹ̀ Arẹ̀sẹ̀ ni wọ́n ń pe omi yìí ṣùgbọ́n nígbà ayé bàbá wa Babalọ́lá ló wá ya omi yìí sí mímọ́ tó wá di omi ayọ̀. Omi Arẹ̀sẹ̀ ló ń jẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n omi nígbà Arẹ̀sẹ̀ tí ni àpọ́sù Babalọ́lá tí ó dé tó wọ ìlú yìí ó wá yá sí ló wá séǹjì rẹ̀ pé omi ayọ̀ omi yìí ló sì jẹ́ báńdìrì àwa àti àwọn tí ó wà nílùú Ìpolé Ìlọ́rọ̀ tó ìgbà tí àwọn bàbá wa tí wọ́n débí nígbà yẹn
tí wọ́n ṣàlàyé fún wọn wípé ọba méjì kì í gbé ní Òjòpó. Ọba Alápà ìgbà yẹn ó wá sọ wípé ó dáa òun náà mọ̀ pé ọba méjì kò lè gbé pọ̀ pé ẹ̀yin Ìpolé Ìnúta o ẹ máa gbé ní ẹ̀yìn omi kí àwọn àpà ìlọ́rọ̀ náà kàn máa gbé ní Ìlọ́rọ̀. Tí wọ́n fẹ́ jẹ oyè ọba Ìnúta kò gbúdọ̀ rí omi yìí fò ó di ẹ̀yìn ọjọ́ 7 sí 9 kó tó rí omi yìí fò. Bẹ́ẹ̀ lo omi tí à ń pè ní Ìnúta kò fi ẹsẹ̀ bà lọ́hùn tí wọ́n bá ti bu omi yẹn títí òun la fi jẹ́ ó tún di ọjọ́ tó máa kú kó tó rí omi yẹn odun kó tó tún fi ẹsẹ̀ kan. Bẹ́ẹ̀ náà ni omi bí rí ṣùgbọ́n ẹni tí ó wá jẹ tí wàhálà wá ṣẹlẹ̀ ó wá sọ̀kalẹ̀ wá láti Ìpolé Ìnúta ó wá rí omi yìí fò. Ìgbà tó rí omi yìí fò tó kọjá lọ sí ààfin ọba Onípolé of Ìpolé Ìlọ́rọ̀ ìgbà yẹn ni wàhálà ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nítorí oyè táwọn fẹ́ jẹ oyè gẹ́gẹ́ bí mo ṣe ń sọ òru náà jẹ́ wọn kì í rí ẹni tí tó ń jẹ́ àwọn afọbajẹ wọn ò lè mọ̀ wọ́n àwọn ètùtù àwọn ètò àdúrà ní ìsọ̀rí tí wọ́n máa ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn ò jẹ́ kán rí ṣe. Ó dàbí àfi agbára mú tí ó sì kọjá bí àìsàn fún kó má kọjá omi ó ní rárá ó ní kábíyèsí ni kó máa bọ̀ àpadàdé rẹ̀ ní àdúgbò yìí tó ń di ahoro. Ẹ̀yin ènìyàn wa kí ló ń tẹ́ bá wa rí sọ sí ọ̀rọ̀ ilé tó ń ṣẹlẹ̀ ní Ìpolé Ìlọ́rọ̀ Èkìtì yìí àti àwọn Núta Ìlọ́rọ̀. Eléyìí ó lágbára o ní ilẹ̀ Yorùbá ẹ wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ èèmọ̀ gidi leléyìí o. Pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tẹ́ bá wa gbọ́ lẹ́nu ọba àti àwọn ará ìlú Ọ̀núta tí wọ́n wá jẹ́ Ìlọ́rọ̀ lénìí Ìlọ́rọ̀ ẹ jọ̀ọ́ ṣé ilẹ̀ Yorùbá ẹ wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ara wa eléyìí tí ń ṣe ti Fúlàní o ṣe rí pé èèmọ̀ gidi leléyìí ẹ wo iye àwọn èèyàn tó ló ti kú ẹ wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí ará ìlú lẹ́yìn ìgbà tí wọ́n ti pe ọba ẹgbọ́n nǹkan tí ọba ń sọ ìyẹn túmọ̀ sí pé bí àwọn èèyàn tẹ̀ ṣe ń kú yẹn kò tẹ̀ ọba ò tẹ̀ wọn ò tẹ̀ rí sí nǹkan kan wọ́n ní wọ́n ń para wọn ni ṣé wọ́n ń para wọn ni ẹ̀yin ènìyàn wa tàbí èèwọ̀ tí wọ́n ní wọ́n ti ṣe látàrí oyè Ọ̀núta tí wọ́n jẹ tó jẹ́ pé ọ̀nà tí wọ́n gbà ń jẹ kọ́ ni wọ́n fi jẹ ilé tí wọ́n jẹ gbẹ̀yìn yìí tó fa àkúfà tó fa èèmọ̀ tó wọ̀lú lóríṣiríṣi ṣùgbọ́n àwọn ará ìlú Ìlọ́rọ̀ tó jẹ́ Ọ̀núta wọ́n sọ pé àwọn fẹ́ dá dúró àwọn ò fẹ́ jọ ṣe papọ̀ mọ́ torí wọ́n ní 1952 ni àwọn ṣẹ̀ lọ ṣe bá wọn wípé ọ̀tọ̀ níbi tí wọ́n wà tẹ́lẹ̀ ìyẹn túmọ̀ sí wípé oyè Ọ̀núta yẹn ọba náà ni láyé ara wọn wípé wọn ò lè sọdá lọ sí òdì kejì lọ jẹ́ pé ọba yẹn oyè Ọ̀núta yẹn ò gbọ́dọ̀ fo orí odò yẹn kọjá ṣe rí pé èèwọ̀ leléyìí nǹkan tó bá ti jẹ́ èèwọ̀ kéèyàn pamọ́ kó má ṣe é. Ọlọ́run kó ṣàánú fún wa nǹkan tó bá ti jẹ́ èèwọ̀ kò tiẹ̀ yẹ kán dáwọ́ lé ṣùgbọ́n látàrí gbogbo agídí wípé wọ́n ti ra oríṣiríṣi àwọn nǹkan sílẹ̀ á bàjẹ́ wọn ni wọ́n jẹ oyè yẹn tipátipá òun ló fa gbogbo sábàbí eléyìí tó ṣẹlẹ̀ yìí o ẹ̀yin ènìyàn wa pẹ̀lú bẹ́ẹ̀ ṣe bá wa gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ yìí jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí àti ẹ̀gbóṣùbà kudos fún brọ́dà wa Fásùgbà tí wọ́n lọ ká fọ́nrán yìí níbẹ̀ Elédùmarè rẹ̀ àtúbọ̀ ràn wá lọ́wọ́ o. Iléeṣẹ́ yín ò ní jóná o ẹ ṣé gan ni tẹ́ bá wa lọ tọ̀ mọ́lẹ̀ sí àwọn ọ̀rọ̀ ilé tó ń ṣẹlẹ̀ láàrin nílùú Ìpolé Ìlọ́rọ̀ ẹ̀yin ènìyàn wa jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí wọ́n ní ẹjọ́ ti wà ní kóòtù ká máa wo ibi tí wọ́n á bá wọn parí ẹ̀ sí torí àwọn ará Ọ̀núta Ìlọ́rọ̀ wọn náà wọ́n fẹ́ dá dúró ni Elédùmarè á ràn wá lọ́wọ́ o lórí ìkànnì. Àṣàkẹ́ TV show.